dá wọn òkè gíga ni ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún. Tó dá wọn òkè gíga ni ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún. Ọlọ́run tó dá wọn òkè gíga ni ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún. Ọlọ́run tó dá wọn òkè gíga ni ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún. Ta ni wọ́n tún gbé ga o bí kò ṣe bàbá lókè? Ta ni wọ́n tún fi gbogbo ọpẹ́ mi fún? Ọlọ́run tó dá wọn òkè gíga ni ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún. Ta ni wọ́n tún gbé ga o bí kò ṣe bàbá lókè? Ta ni wọ́n tún fi gbogbo ọpẹ́ mi fún? Ọlọ́run tó dá wọn òkè gíga ni ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún. Ọlọ́run tó dá wọn òkè gíga ni ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún. Ọlọ́run tó dá wọn òkè gíga ni ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún. Ọlọ́run tó dá wọn òkè gíga ni ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún. Ọlọ́run tó dá wọn òkè gíga ni ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún. Ta ni wọ́n tún gbé ga o bí kò ṣe bàbá lókè? Ta ni wọ́n tún fi gbogbo ọpẹ́ mi fún? Ọlọ́run tó dá wọn òkè gíga ni ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún. Bàbá rere. Ta ni ó tún gbé ga o? Gbéga o, bàbá mi máa lókè. Ọlọ́run tó dá wọn òkè gíga ni ẹ̀yin ni mo fi ọpẹ́ mi fún. Ẹ̀yin ọba ògo, òun ni Ọlọ́run. Ẹ̀yin ọba ògo, òun ni Ọlọ́run. Ní fòsẹ̀yánu rẹ̀ bí ó ti fi hàn. Ọwọ́ tẹ dáwọn èrò mímọ́ lọ́nà. Òfìsẹ́ ìyanu hàn lọ́sàn-án lóru.
ẹ̀yin áńgẹ́lì dídán yóò rọra. Kí gbogbo yín júbà ẹ wò ojú rẹ̀. Kí gbogbo ìjọba rẹ̀ táyé fi hàn. Iṣẹ́ rẹ̀ yóò máa yìn hàn. Iṣẹ́ rẹ̀ yóò máa yìn hàn. Kí ìbùkún f'Olúwa ọkàn mi. Ẹ̀yin ọba ògo orí ọ̀rọ̀. Ẹ̀yin ọba ògo orí ọ̀rọ̀. Ètò ìṣẹ̀dálẹ̀ tí ó sì fi hàn. Ọ̀pẹ àbálòpọ̀ ní ìmọ̀lọ́rọ̀. Òṣìṣẹ́ ńlá ló ọ̀rọ̀ sọ̀rọ̀ lóru. Ẹ̀yin àjọ ìdídájú Olúwa. Gbogbo ìṣúra wọlé ojú rẹ̀. Gbogbo lọ́wọ́ rẹ̀ ayé sì fi hàn. Iṣẹ́ rẹ̀ ló mọ èyí. Iṣẹ́ rẹ̀ ló mọ èyí. Ìbùkún f'Olúwa ọkàn mi. Ẹ̀yin ọba ògo òun ni Ọlọ́run. Ẹ̀yin ọba ògo òun ni Ọlọ́run. Ẹ̀yin bàbá àgbà òun ni Ọlọ́run. Ẹ̀yin alátìlẹ́yìn wa òun ni Ọlọ́run. Ẹ̀yin aláàbò wa òun ni Ọlọ́run. Ẹ̀yin olùgbàlà wa òun ni Ọlọ́run. Ẹ̀yin olùpèsè fún wa òun ni Ọlọ́run. Ẹ̀yin olùtọ́jú wa òun ni Ọlọ́run. Ìmúṣẹ àánú rẹ̀ tí ó sì fi hàn. Ọwọ́ pẹ́ láwọn èrò mímọ́ lọ́nà. Òṣìṣẹ́ ìmọ̀lẹ̀ hàn lọ́sàn-án lóru. Ẹ̀yin áńgẹ́lì dídán dòròra. Kí gbogbo yín júbà ẹ wò ojú rẹ̀. Kí gbogbo ìjọba rẹ̀ láyé sì fi hàn. Iṣẹ́ rẹ̀ yóò máa yìn. Iṣẹ́ rẹ̀ yóò máa yìn. Ìbùkún f'Olúwa ọkàn mi. Ìbùkún f'Olúwa ọkàn mi o. Ìbùkún f'Olúwa fún ìtọ́jú rẹ̀. Ìbùkún f'Olúwa fún jíjẹ mímu. Fún àlàáfíà. Fún gbogbo ìrìnàjò wa o. Fún wọlé ìjáde wa. Fún ààbò nígbà tá a sùn. Fún jíjí tó mú wa jí láyọ̀. Fọwọ́ ọ̀tún agbára rẹ̀ tó fi dì wá mú. Láti mọ́ mú wa rìnrìn àjò gbogbo. Fún ìmọ́lẹ̀ rẹ̀ lára wa o. Fọ̀rọ̀ rẹ̀ tó fi bọ́ wa lójoojúmọ́. Fún ire tó sún fún wa o. Láàárọ̀ lọ́sàn-án lálẹ́. Fógun tó jà fún wa o. Fún gbogbo ogun tó ṣẹ́ láyé wa. Nígbà tí ń gbà wá lágbà tán o. Òun ló tì wá lẹ́yìn. Ó ń jà síwájú wa o. Ó tún jà kẹ́yìn fún wa.
òun ni kò lójú sí wa. Fàṣẹ ọ̀rọ̀ rẹ̀ láyé wa o. Bíbùkún fún Olúwa ọkàn mi. Gbogbo ayé gbé Jésù ga, áńgẹ́lì ẹ̀ wólẹ̀ fún. Ẹ mú adé ọba rẹ̀ wá, ṣe lọ́ba àwọn ọba. Gbogbo ayé gbé Jésù ga o. Gbogbo ayé gbé Jésù ga o. Áńgẹ́lì ẹ̀ wólẹ̀ fún. Ẹ mú adé ọba rẹ̀ wá, ṣe lọ́ba àwọn ọba. Ayé gbé Jésù ga o. Ẹ wólẹ̀ fún o. Ṣe lọ́ba lọ́ba o. Ṣe lọ́ba lọ́ba o. Ṣé ká ṣe lọ́ba, ẹ ṣe lọ́ba o. Ọba o. Òun nìkan ni ọba láláì, ọba títí, ọba tí fọba jẹ ní. Òun ní jẹ̀bẹ̀, ó ṣe lọ́ba o. Ọba tí rọba lóyè, òun ní kò sẹ́lòmíràn mọ́. Ọba àwọn ọba, ṣe lọ́ba ọba wa o. Ọba gbogbo àgbáyé, ṣe lọ́ba o. Ọba tí kò láfiwé ní, ṣe lọ́ba o. Ọba aládé wúrà ní, ṣe lọ́ba. Ọba aládé ológo dídán ní, ṣe lọ́ba. Òun nìkan ní jẹ́bẹ̀, ọba àwọn ọba. Ọba tí ń gbàdọ̀ balẹ̀ ọba o. Òun lọ́lọ́run wa, òun ni Jésù wa, òun lágbára wa, ṣe lọ́ba o. Ọba o, àwọn ọkùnrin. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta, bàbá mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ fún ọwọ́ agbára rẹ lórí nínú ayé mi lójoojúmọ́, èyí tó fi ń tì mí mọ́, èyí tó fi ń fà mí káàkiri, èyí tó fi ń fà mí lọ́wọ́ sókè, èyí tó fi ń yọ mí níbo tí ń ṣe wàhálà, èyí tó fi ń ṣe mí lógo ní gbogbo ọ̀nà. Mo sọ wípé o ṣe gba ọpẹ́ àti ìyìn, àdúrà ọpẹ́ rẹ dà ní orúkọ Jésù Kristi.
ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Bàbá, mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ, mo sọ wípé ṣe. Mo dá gbogbo ìyè padà sọ́dọ̀ rẹ, mo sọ wípé ṣe. Èmi yìn ọ́ lógo Ọlọ́run ayérayé, èyí fún ọwọ́ ọ̀tún wa agbára rẹ lára mi, láyé mi, nínú ayé mi nígbà gbogbo. Èyí tí wọ́n fi ń dì mí mọ́, èyí tí wọ́n fi ń fà mí káàkiri nígbà gbogbo. Láti mọ lọ bí gbogbo tí ọba tó àṣẹ bá yẹn fún mi láti lọ. Èyí tí wọ́n fi gbé tó ń fa mi lọ́wọ́ sókè, láti mọ tayọ, láti mọ lékè, láti mọ borí nígbà gbogbo. Èyí tí wọ́n gbélé mi lórí láti mọ sóòrè fún mi ní ojoojúmọ́. Ìjẹ́ pé òfìgbà kan ló kò lára mi, bàbá mo mọ̀ lórí Olúwa mọ̀ ṣe. Ayérayé mo sọ wípé ṣe, ológo jùlọ ṣe. Èyí fọwọ́ ọ̀tún wa agbára rẹ, èyí tó fi ń ṣàṣepá ẹ̀ nígbà gbogbo nínú ayé mi, èyí tó fi ń sọ̀rọ̀ mi dayọ̀ nígbà gbogbo, èyí tó fi ṣe tèmi ní rere, èyí tó fi ń sọ mi dá ṣẹ́gun tó dá ṣẹ́gun lọ nígbà gbogbo lọ́jọ́ gbogbo nínú rẹ. Olúwa ó ṣe. Alágbára mo sọ wípé ṣe. Ìyìn ògo ọlá àti ọpẹ́ ní forúkọ rẹ bàbá ọmọ ẹ̀mí mímọ́. Ògo ìyìn àti ọpẹ́ ní forúkọ Ọlọ́run àtóbi jùlọ. Mímọ́ mímọ́ jùlọ ya gba ọpẹ́. Olúwa gba ìyìn, Olúwa gba ọpẹ́, Olúwa gba ìyìn. Tirẹ̀ àní tirẹ̀ nìkan ṣoṣo lógo àti ìyìn, mo gbórúkọ rẹ ga, àní mo yàn lógo. Fa àwọn àṣepáyọ tí wọ́n tún ṣe ní ayọ̀ ní òrè ní ó dá ayé ẹnì kọ̀ọ̀kan wa. Àní fọwọ́ ọ̀tún wa agbára tí wọ́n tún ti nà jáde ní òwúrọ̀ yìí. Àní fún ìjọba àtàgbára tí wọ́n tún sọ̀kalẹ̀ ní òní. Àní láti ṣe àṣepáyọ oríire nínú ayé ẹnì kọ̀ọ̀kan wa. Àti àwa tí a wà níbí, àti gbogbo àwọn tí wọ́n mọ̀ wá tí wọ́n wà. Ògo ní forúkọ rẹ bàbá ọmọ ẹ̀mí mímọ́. Èyí ní forúkọ Ọlọ́run ayérayé. Fún gbogbo tí ń ṣe ìjọba òkùnkùn Sátánì àti àríkèrè tí wọ́n ti gbé wọn dé tó ti sọ wọ́n dọ̀wọ́ òkú pátápátá. Àní torí ọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan wá sẹ̀. Àní àti àwa tí a wà nígbà tí wọ́n gbọ́ wá tí wọ́n wò wá. Ògo ní forúkọ rẹ bàbá ọmọ ẹ̀mí mímọ́. Ayérayé Ọlọ́run tí ọjọ́ Ọlọ́run tí ó gbé kò sọ̀rọ̀ mi lẹ́yìn rẹ̀, aṣọ wípé ṣe. Ògo ní forúkọ rẹ̀ títí ilé àwọn ènìyàn mo gbórúkọ rẹ̀ dá. A gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. À ń kà nínú ìwé ọ̀rọ̀ Ọlọ́run, ìyẹn ìwé Róòmù orí ìkẹjọ. A kà ẹsẹ̀ 20 dé ìkejì ó lé ní 20. Ìwé Róòmù orí 8 ẹsẹ̀ 20 dé 22. Nítorí atẹ́rí ẹ̀dá bá fún asán, kì í ṣe ìfẹ́ rẹ̀, ṣùgbọ́n nítorí ẹni tí ó tẹ orí rẹ̀ bá, ní ìrètí, nítorí a ó sọ ẹ̀dá fúnra rẹ̀ di òmìnira kúrò nínú ẹrú ìdíbàjẹ́ sí òmìnira ògo àwọn ọmọ Ọlọ́run. Nítorí àwa mọ̀ pé gbogbo ẹ̀dá ni Ojumo ké. Rora tí ó sì ń rọbí pọ̀ títí di ìsinsìnyí. Nítorí àwa mọ̀ pé gbogbo ẹ̀dá ni Ojumo ké rora tí ó sì rọbí pọ̀ títí di ìsinsìnyí. Kí ló fà tí gbogbo ẹ̀dá alààyè pátápátá fi ń ké rora tí ó sì ń rọbí pẹ̀lú ìnira títí di ìsinsìnyí? Kò sí nǹkan méjì tó fà ju wípé kí ni Sátánì àtàrí kéréke àwọn ìjọba òkùnkùn, àwọn ẹni búburú ni. Wọ́n ti kọ́ àwọn ènìyàn lẹ́rú, wọ́n ti kọ́ àwọn ẹ̀dá alààyè lẹ́rú, èyí tí Ọlọ́run dá ní àwòrán ara rẹ̀. Wọ́n wá fara ni wọ́n fìyà jẹ wọ́n pa wọn lójú. Gbogbo ohun rere tó yẹ káwọn ènìyàn ṣe kò jẹ́ kí wọ́n ò jẹ́ kó tẹ̀ wọ́n lọ́wọ́ débi pé wọ́n ò rí ṣe. Wọ́n mú ẹlòmíì wọ́n gbèdè pátápátá. Ẹ̀mẹ́ka gbàgbé orí ọ̀rọ̀ ìrìnàjò ọ̀sẹ̀ yìí. Ọlọ́run, ìwọ ni mo ní, èmi kò ní ẹlòmíràn. Ọlọ́run, ìwọ ni mo ní, èmi kò ní ẹlòmíràn. So àwọn wọ̀nyí tí wọ́n tẹ̀lé àwọn ènìyàn báyìí, níwọ̀n bá jẹ́ pé kìí ṣe tó wù àwọn ènìyàn, àwọn ni wọ́n sọ àwọn ènìyàn ẹ̀dá alààyè tọ́lọ́run dá di ẹni tó jẹ́ wípé kí ni ó ń kérora nígbà gbogbo ní ọjọ́ gbogbo. Ìjọ pé títí dìsìn gbogbo ayé sì tún ké ìrora náà. So wọ́n rọbí pẹ̀lú ìnira, pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ wàhálà. Ṣùgbọ́n fún ìròyìn ayọ̀ tí Ọlọ́run ní fún èmi àti ẹ̀yin, ìyẹn ìwọ tó bá dá ọ lójú pé lóòótọ́ Ọlọ́run nìkan ṣoṣo ló ní, o kò ní ẹlòmíràn lẹ́yìn Ọlọ́run yìí. Ìwọ ló ní àwọn ìròyìn ayọ̀ yìí. Ìwọ tó jẹ́ pé kí ni o ní nǹkan míì àbí Ọlọ́run míì àbí omi tó gbẹ́kẹ̀lé yàtọ̀ sí Ọlọ́run yìí, a rí wípé kí ni oore ọ̀fẹ́ ń bẹ fún wọn náà láti ronúpìwàdà, láti ṣàtúnṣe ọ̀nà rẹ níwájú Ọlọ́run, láti ṣe ìbàlájẹ́ láti wà àti Ọlọ́run, láti mú kọjá wípé kí ni kó lè nípìn nínú òmìnira èyí tí Ọlọ́run gba àwọn ènìyàn kú
nínú ẹrú ìmúnisìn, ìdánilórí, ìpẹnilójú àwọn tí a ń pè ní ìkà ènìyàn wọ̀nyí, láti ṣubú wá sínú òmìnira ìsọjí ọmọ Ọlọ́run ìtókun fún ògo lọ́pọ̀lọpọ̀. Tá a bá wo ẹsẹ̀ ogún yẹn, ó ní nítorí atẹ́rí ẹ̀dába fún asán àwọn tí wọ́n kó àwọn ènìyàn lẹ́rú, ìyẹn Sátánì àtàrí kérekére. Kí nìdí tí wọ́n fi kó àwọn ènìyàn lẹ́rú, tí wọ́n fara níyàn, tí wọ́n fi ajá àwọn ènìyàn? Mo sọ nígbà gbogbo wípé gbogbo àwọn wọ̀nyí wọn ò ní èrè, wọn ò ní kankan tí wọ́n fẹ́ fi ògo ẹ̀dá tí wọ́n kó wọn ò ní kankan tí wọ́n fẹ́ fi ṣe. Wọ́n kàn mú, wọ́n kàn kó kalẹ̀ lásán náà ni, tí wọ́n kàn fi yangàn lásán ni, kò sí kankan tí wọ́n fẹ́ fi ṣe. Lẹ́yìn ìgbà tí wọ́n máa ń ṣe ni wípé nígbà tí ó tàn bá kú tán, wọ́n wá ṣẹ̀ṣẹ̀ wá dá padà fún nítorí pé kò wúlò fún mọ́. Kí ni ó di èjì ni wípé wọ́n kàn bínú ènìyàn lásán láti fà kúrò tó wípé ohun tó yẹ kó wá jẹ́ láyé kó má bàa rí jẹ́, kó má bàa rí ojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ayé, kó má bàa rí ṣe gẹ́gẹ́ bí èyí tí Ọlọ́run ti pèsè láti ní kó tó rí pé ó wá sínú ayé. Kí ògo àti ìyìn kó má bàa jẹ́ títí Ọlọ́run. So ara ìdí tó jẹ́ pé Sátánì àtàwọn ìjọba òkùnkùn gbogbo wọ́n fi mọ́ jẹ́ olùdíwọ́ àtòlùdènà àti anilára àti amúkónilẹ́rú fún gbogbo àwọn tí a bá pè ní títí Ọlọ́run. Ìdí ni tó jẹ́ pé a gbọ́dọ̀ tẹ̀lé àṣẹ Ọlọ́run àti àṣẹ Jésù Kristi tó sọ wípé ẹ máa gbàdúrà láì sinmi àti ní àṣàrẹ̀, láti lè mọ̀ pa gbogbo ìkórajọpọ̀ àwọn ènìyàn, láti mọ̀ bàjẹ́, láti lè mọ̀ sọ wọn dasán, láti lè mọ̀ run wọn run, láti lè mọ̀ tẹ̀ wọ́n rí, àti láti lè mọ̀ fọ́ wọn lórí, àti láti lè mọ̀ jó wọn run, láti mọ̀ run wọn túútúú, pàápàá jùlọ nípa pípa òfin àti àṣẹ Ọlọ́run mọ́ káfílẹ̀ jẹ́ aṣẹ́gun tó ju aṣẹ́gun lọ. Ìtòrí pé níwọ̀n bá tó bá ti jẹ́ ní tó ń pa òfin àti àṣẹ ìlànà Ọlọ́run mọ́, àwọn wọ̀nyí ò ní pàtàgbára kankan lórí rẹ̀ mọ́, ìtòrí pé nínú ìdarí, ìtọ́ni, ìfinimọ̀nà Ọlọ́run ni ó wà. So tó bá ti jẹ́ ní tó ń pa òfin Ọlọ́run mọ́, ó lè wí pé kí ni ibi tọ́lọ̀ bá fẹ́ kó wà òun náà lọ́mọ wà, ibi tọ́lọ̀ bá fẹ́ kó rìn sí ibẹ̀ lọ́mọ rìn sí, ohun tọ́lọ̀ bá fẹ́ kó ṣe òun náà lọ́mọ ṣe. Tó bá ti ń ṣe nǹkan wọ̀nyí, gbogbo àwọn wọ̀nyí ò ní àṣẹ àti agbára kankan lórí ayé rẹ̀. Gbogbo ìgbésẹ̀ yóò kó òkun lè máa gbé nípa rẹ̀, á rí i pé orí ara wọn ni yóò fi máa ro. Èyí tó jẹ́ pé ó ṣe pàtàkì fún ọ, ó ṣe pàtàkì fún mi, ó ṣe pàtàkì fẹ́ni kankan láti máa sọ fọ́lọ́run pé Ọlọ́run ìwọ nìkan ni mo ní, tọ́ mi sí ọ̀nà tó yẹ kí n rìn, tọ́ mi sí ipa ọ̀nà rẹ, tọ́ mi sí ìlànà rẹ, mú mi mọ ọ̀nà òtítọ́ àti òdodo, mú mi mọ ìfẹ́ rẹ, kí mi wọ́n bá ṣe sọnù, kí wọ́n bá ṣe ṣìnà. So tá a bá ń ké wípé Olúwa tọ́ mi sọ́nà kì í ṣe nítorí nǹkan méjì, nítorí ká má bàa bọ́ sọ́wọ́ àwọn ẹni bí àwọn ẹni búburú. Number one. Èkejì, kí ògo wa kó lè jẹ́ gbígbà fún wa, kó sì lè jẹ́ lílò fún wa. Ètò tún dàbí rẹ̀ ni pé kí ni gbogbo ìran rere tí o ní, kí ni àwọn oyún rere tí o ní, kí ìran yẹn kó lè wá sí ìmúṣẹ, kí àwọn oyún yẹn kó lè rí bí láì mú ìnira kankan àti ìdíwọ́ kankan dání. Ètò tún dàbí rẹ̀ ni wípé kí ni kọ́mọ́ bá a sí lára àwọn tí Sátánì àtijọ́ òkùnkùn tí wọ́n fi àkókò wọn ṣòfò, kó lè wà ní òmìnira. Èyí tá a sọ̀rọ̀ rẹ̀ ní bíbáyìí, a sọ wípé kí ni wọ́n tẹ̀lé àwọn ẹ̀dá bá ní asán láì ní ìtumọ̀ kankan. Kìí ṣe pé wọ́n tẹ̀lé wọn bá lásán, ẹni tí wọ́n tẹ̀lé ẹ̀ bá gangan òun gangan kìí ṣe tó wù, ṣùgbọ́n kò sí nǹkan tó lè ṣe sí nítorí pé kò sí agbára lọ́wọ́ rẹ̀ láti gbára rẹ̀ ní ọwọ́ wọn. So ibi tí wọ́n bá tì sí lòun náà lọ, ibi tí wọ́n bá ní kó jókòó sí lòun náà jókòó sí, nítorí pé kò sí agbára kankan. Ṣùgbọ́n lónìí agbára wà fún ọ, agbára ti dé fún ọ tó bá pinnu láti rí wípé Ọlọ́run nìkan ni ó fi ṣe agbára àti ìgbẹ́kẹ̀lé àti ìrètí àti ohun gbogbo tí ó jẹ́. Ó rí wípé kí ni agbára tí ò sí yẹn ó ti dé sínú ayé rẹ̀. Ó ní àṣẹ láti lè sọ fún àwọn yẹn wípé ẹ ṣòfò dànù, wọ́n ti ṣòfò dànù, ẹ kú lójú ọ̀nà mi, wọ́n ti kú lójú ọ̀nà rẹ̀. Àwọn gangan fúnra ara wọn gan kó tó di pọ́ sọ pé kí wọ́n ṣòfò dànù gangan, wọ́n ti mọ sákú lójú ọ̀nà nítorí pé Ọlọ́run ti tún ọ kì, yóò ti yí ọ padà, yóò ti sọ dìná, yóò ti sọ dàṣẹ́gun. Nítorí pé kí ni tọ́nà bá ti gba ènìyàn kú lóko ẹrú, tó wá fún yàn ní òmìnira, ìtọ́jẹ́ kíkí ògo kìkì yẹn, tó sọ di ọmọ Ọlọ́run, ó rí pé kò sí tàbí ṣùgbọ́n kankan mọ́. Àwọn wọ̀nyí wọ́n bẹ̀rẹ̀ sí rí ọ̀sá nítorí pé ó ti di ẹ̀rù mọ́ wọn lọ́wọ́, ó ti di iná àti àrá mọ́ wọn lọ́wọ́. Ohun àkọ́kọ́ tí mo fẹ́ kọ́ mọ̀ ní wípé kí ni Ọlọ́run ti dé nìyẹn láti jọba lórí gbogbo tí ó dá, tí ń ṣiṣẹ́ ọwọ́ rẹ̀, kì í ṣe ohun tó dá lẹ́yìn ọkọ̀ ọmọjọba lórí rẹ̀. Ṣùgbọ́n níwọ̀n bá tí wọn náà tó bá ti dúró lórí ẹsẹ̀ rẹ̀ ní ojú ọ̀nà tó lọ́n fi ọ sí, tó bá ti dúró nínú òfin Ọlọ́run, tó bá ti jẹ́ nípa òfin Ọlọ́run mọ́, òun ni wọ́n fi àyè sílẹ̀ fún àwọn ohun tọ́lọ́run dá, tọ́lọ́run kí ọmọ ìjọba lé lórí láti mọ ìjọba lórí ènìyàn. Ọgbọ́n ni nínú ẹsẹ̀ Bíbélì tá a kà níjọ, ó ní nígbà kan ní ìyànà àbí níjẹta, ó sọ pé
nígbà kan mo jẹ́ni tí apọ́n lójú nítorí pé kí ni èmi ṣìnà èyí pé nígbà tí mo kọ̀ láti wà lójú ọ̀nà àbí nígbà tí òye mi ò sí mo jẹ́ni tí amúsìn tá a fi àjẹ tá a pọ́n lójú tá a ní lára ṣùgbọ́n nísinsìnyí tí mo ti mọ òtítọ́ tí mo ti gba òtítọ́ èmi ò sí lára wọn tí à ń pọ́n lójúmọ́ ètò ń sọ fún wa ní bíbá yìí wípé kí ni lẹ́yìn ìgbà tí kí ni nítorí a ó sọ ẹ̀dá fúnra rẹ̀ di òmìnira kúrò nínú ẹrú ìdíbàjẹ́ níwọ̀n bá tá a ti sọ di òmìnira kúrò nínú ẹrú ìdíbàjẹ́ ni tí a ti sọ di òmìnira ògo àwọn ọmọ Ọlọ́run tá a ti mú ọwọ́ ní òmìnira ògo àwọn ọmọ Ọlọ́run gbogbo àwọn wọ̀nyí wọ́n ti di ohun tí òní ọmọ pàṣẹ lé lórí tọmọ jẹ gàba lé lórí tọmọ rán níṣẹ́ bó ṣe wù ọ́ ẹ jẹ́ pé ọmọ fi wọn dára tó bá ṣe wù ọ́ èyí tó bá fẹ́ pàjẹ́ ọ pàjẹ́ èyí tó bá fẹ́ pàjẹ́ tó bá kàn fẹ́ sọ̀rọ̀ ó sọ̀rọ̀ èyí tó bá fẹ́ kó gbé ayé mọ́ ọ pàdánù ni irú ẹ̀ náà ní í ṣẹlẹ̀ ẹ jẹ́ ká wó ènìyàn nígbà tó bá sọ pé adìẹ bá wù jẹ yóò ti lọ ayé tó bá wù ní ó wù àdélé ló wù mí yóò sì mú kúrú yóò sì lọ dúnbù rẹ yóò sì sọ sínú búrẹ́dì tí pé omi gbóná yóò yọ àwọn ẹ̀yẹ rẹ̀ kó tó bá sọ́kò lómi gbóná tó yọ àwọn ẹ̀yẹ rẹ̀ kó yóò tún mú yóò tún lọ bọ̀ nígbà tá yóò tún dùn sínú epo tí ó ṣe ṣẹ́rẹ́rẹ́rẹ́ tó bá ti jiná báyìí ọdún kọlọ̀ yóò bẹ̀rẹ̀ sí jẹ omi bẹ́ẹ̀ yóò tún lọ gbá láta ìgbésọ̀ yá àmọ́ pariwo ẹran yìí o ọmọ dùn yóò tún mú gìtá yín yóò sì mọ̀ fi ta yín lẹ́yìn ọ̀rẹ́ yín nítorí pé kí ni ó ti gba àṣẹ àti mọ ìjọba lórí rẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ tí wọn náà tó bá ti fi Ọlọ́run ṣe agbára rẹ̀ àti ìgbẹ́kẹ̀lé tẹ́ pé lẹ́yìn Ọlọ́run ò ní òmíràn tó gbẹ́kẹ̀lé òwò náà ó ti di ọ̀kan lára àwọn tí a ti gbà kúrò lọ́wọ́ ẹrú ìdíbàjẹ́ ni tá a sì ṣe sọ di òmìnira ògo àwọn ọmọ Ọlọ́run so tó bá ti jẹ́ òmìnira ògo tó bá ti wà nínú òmìnira ògo àwọn ọmọ Ọlọ́run ọmọ pé kí ni ó ti jẹ́ ẹni tí ó gbénu Kristi Jésù tí Kristi Jésù ń gbé nínú rẹ̀ ẹni tó bá ti ń gbénu Kristi Jésù tí Jésù Kristi ń gbé nínú rẹ̀ ó ti jẹ́ ẹni tí ń gbénu Ọlọ́run so tó bá ti jẹ́ ẹni tó ń gbé nínú Ọlọ́run wá sọ fún mi tá lẹ́ni náà tó sọ pé òun tó lè yọ lẹ́nu mọ́ kò sí ẹni tó bá dán wò wáò aṣòfò ẹ̀mí láti ṣe àná ẹni tó bá dán wò ajórun tẹrútẹrú wò àwọn ìbẹ̀rù mẹ́ta àwọn tí wọ́n lọ jù wọ́n sínú náà ooru náà lọ jó wọn run wọ́n sì kú tán yanyan oko ooru náà la pè ṣùgbọ́n àwọn tá a jù sínú náà á rí wípé kíni wọ́n yan fada nínú náà nítorí wípé kíni wọ́n wà nínú ẹni tá à ń pè ní iná àjọnirun wọ́n wà nínú ẹni tá à ń pè kíni alágbára jùlọ láyé àti ní ọ̀run wọ́n wà nínú kíni nínú ẹni tá à ń pè ní Ọlọ́run lẹ́yìn rẹ̀ kò tún sí Ọlọ́run mọ́ òun náà tún ní Ọlọ́run ẹ jẹ́ pé kíni ó ní àṣẹ àtagbára lórí ohun gbogbo kí ló dé tó fi Ọlọ́run yìí nìkan ṣe agbára rẹ̀ kí ló dé tó jẹ́ pé òdo ti Ọlọ́run yìí nìkan ṣoṣo ẹni tó jẹ́ pé kíni òun nìkan ṣoṣo ló jẹ́ ẹni tá à ń pè ní Ọlọ́run tí ò sẹ́lẹ̀ mi lẹ́yìn rẹ̀ tẹ́nikẹ́ni ò sì lè kojú rẹ̀ tẹ́nikẹ́ni ò lè dí lọ́wọ́ tẹ́nikẹ́ni ò lè dádó tẹ́nikẹ́ni ò lè yẹ̀ lọ́wọ́ wò ohun gbogbo tó bá ṣe àṣegbè ni ọgbọ̀n bẹ́ẹ̀ sì wọ́n kì ní kábíọ́kòsì ọwá tó jẹ́ kábíọ́kòsì tó jẹ́ pé kí ni kò sẹ́ni kankan tó lè sọ wípé kí ni kí adé kó pẹ́ lórí kí bàtà kó pẹ́ lẹ́sẹ̀ kí rúkẹ̀ kó pẹ́ lọ́wọ́ kan rí kése nítorí pé kí ni ẹnì kankan kò mọ orú adé tó dórí bóun ìgbà wo ló dé sórí àti ìgbà wo ni ìgbà mélòó ló tún lò ẹni tó ti wà tí ó tún mọ̀ wà ní títí ayé ànípẹ̀kun so kí ló tó jẹ́ kí gbogbo gbẹ́kẹ̀lé àti ìrètí rẹ̀ kó wà nínú Ọlọ́run yẹn gbàgbé gbogbo àwọn nǹkan yòókù èyí tí o ní tó gbójúlé tó gbẹ́kẹ̀lé ó sì rí wípé òmìnira pátápátá láti di ògo láti di ọ̀kan lára àwọn ọmọ Ọlọ́run tí nínú ògo nípasẹ̀ Jésù Kristi tí wọ́n fẹ́ gba òmìnira ògo àwọn ọmọ Ọlọ́run ó fẹ́ wà lára àwọn tí wọ́n ti gba òmìnira ògo ọmọ Ọlọ́run jẹ́ kí Ọlọ́run nìkan kó jẹ́ Ọlọ́run rẹ̀ jẹ́ kí Ọlọ́run nìkan kó jẹ́ agbára rẹ̀ jẹ́ kí Ọlọ́run nìkan kó jẹ́ ohun gbogbo tí o ní jẹ́ kí Ọlọ́run nìkan kó jẹ́ ohun gbogbo tí o gbẹ́kẹ̀lé ó rí pé nípa ṣíṣe léyìí kò sẹ́ni kankan tó tún lè dá ọ dúró láti rógolo 2024 ojoojúmọ́ ògo rẹ̀ yóò mọ̀ yọ tuntun 2024 ìbẹ̀rẹ̀ ọ̀tun rere láti mọ̀ tayọ lójoojúmọ́ nínú ògo tuntun lójoojúmọ́ ló ti bẹ̀rẹ̀ nínú ayé rẹ̀ yẹn ẹni tí ó mọ wálẹ̀ kò sí ẹni tí ó jọlọ láti rógolo kò sí ẹni tí ó takò láti rógolo kò sí gbogbo ẹnikẹ́ni tó bá dúró lójú ọ̀nà rẹ̀ lílọ́lọ́lọ́ àti jíjórun ni wọ́n máa jẹ́ fún ọ nígbà gbogbo lọ́jọ́ gbogbo Ọlọ́run àtúnmọ̀ lò wọ́n láti jẹ́ àgàsọ fún ọ láti lè tayọ ju ti tàná lọ láti lè ga sí ju ti tàná lọ ó rí wípé kí ni ojoojúmọ́ lọ́mọ jẹ́ ẹrù ńlá jìnnìjìnnì ńlá fún gbogbo àwọn ènìyàn níbi wá síbi tó dé láyé tó ní rí ọwọ́ agbára tó wọ̀ yàrá Ọlọ́run láti mọ̀ fà lọ́wọ́ sókè láti mọ̀ gòkè láti mọ̀ ṣílógún so fún díẹ̀ yìí
jẹ́ kí èyí kó sí ọ níyè láti fi Ọlọ́run nìkan ṣe agbára àti ìgbẹ́kẹ̀lé. Ó sì rí wípé ó ti di ọ̀kan nínú àwọn ẹni tí a ti sọ di òmìnira nínú ògo àwọn ọmọ Ọlọ́run, ìjẹ́ pé yóò mọ̀ fún gbogbo ní ẹ̀rí rere. Agbára tí ó ṣe Ọlọ́run yóò gbé wá òmìnira tòótọ́ pípé látọ̀dọ̀ Ọlọ́run, àti ẹ̀yin àti èmi Ọlọ́run yóò fi fún wa pátápátá. A kò ní jẹ́ ẹrú ẹ̀ṣẹ̀ àti ti Sátánì mọ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 orúkọ Jésù. Amen. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ayérayé, mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ fún àánú àti ìrọ̀fẹ́ lórí ayé mi. Ìjẹ́ pé ìwọ sọ mí dòmìnira kúrò lábẹ́ ẹrú àní àwọn amúnisìn, àwọn atẹnulóríba láì nítumọ̀ kankan lásán. Bàbá gba ọpẹ́ àti ìyìn mi. Àdúrà ọpẹ́ rẹ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Bàbá ọmọ mi mímọ́, mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ fún títóbi àtàgbára nínú ayé mi. Ìfọwọ́tọ́ agbára rẹ èyí tí wọ́n fi gbà mí pátápátá kúrò lábẹ́ ẹrú àwọn amúnisìn, àwọn atẹnulóríba lásán láì nítumọ̀ èyí tí ò nídìí kankan. Àyè láti mọ fi àkókò òbí sùn, láti mọ fi ayé mi ṣòfò. Àyè láti mọ fún mi dí, láti mọ jí láti ṣeré, láti rógo lọ. Èyí tí wọ́n sì mú mi wọnú òmìnira àní ìsọdọmọ ògo ayérayé lọ tí ṣògo wọ lọ́wọ́ aláyé. Olúwa mo sọ wípé o ṣé o, alágbára mo sọ wípé o ṣé, atóbìṣe mo sọ wípé o ṣé. Èmi má bẹ̀rẹ̀ bàbá gba ọpẹ́, Olúwa gba ìyìn mi, Olúwa gba ọpẹ́, Olúwa gba ìyìn mi. Ìyìn ògo ọlá àti ọpẹ́ ní forúkọ rẹ, ọpẹ́ àti ògo ní forúkọ rẹ. Mo júbà rẹ, mo sọ wípé o ṣé. Èyí fọwọ́ agbára ọwọ́ ọ̀tún rẹ tí wọ́n fi sọ mí di òmìnira, àyìn tí wọ́n gbà mí kó lóko ẹrú ni àwọn amúnisìn, àwọn akàwọ́ ní ṣòfò tó sọ mí di òmìnira nínú ògo rẹ láti ti ọmọ rẹ. Olúwa o ṣé Ọlọ́run ayérayé, ògo ní forúkọ rẹ, o ṣé atóbi jùlọ, ògo ní forúkọ rẹ. Mímọ́ jùlọ, mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ, mo dá gbogbo ìyìn padà sọ́dọ̀ rẹ, mo dá gbogbo ìyìn padà sọ́dọ̀ rẹ. Títà ìlú mi ò mọ̀ yẹn ní mọ̀ gbọ́. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Tó dúpẹ́ lẹ́ẹ̀kan sí i. Mo dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí pé wọ́n ti fún mi ní òmìnira ògo àwọn ọmọ Ọlọ́run pátápátá. Ẹni tí ó gbà lọ́wọ́ mi kò tún sí mọ́. Mo dúpẹ́ fún àánú tí mo rí gbà tí ó fi fún mi ní òmìnira ògo àwọn ọmọ Ọlọ́run. Ẹ gbọ́, kò sọ pé ògo àwọn tí èṣù, àwọn ọmọ èṣù, kò sọ pé ògo àwọn tí wọ́n gbẹ́kẹ̀lé ewé àti egbò, kò sọ pé ògo àwọn tí wọ́n gbẹ́kẹ̀lé aláwo oníṣègùn, pásítọ̀, rẹ́vẹ̀nì, wòlíì àti àwọn aládùúgbò àbí òmíràn. Ó ní ògo àwọn ọmọ Ọlọ́run. So orúkọ Jésù rẹ̀, Olúwa mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fọwọ́ ọ̀tún agbára rẹ̀ èyí tí wọ́n fi gbà mí tó sọ mí dòmìnira ògo àwọn ọmọ Ọlọ́run láti jẹ́ ọ̀kan lára àwọn tí ń rú ògo lò, tí ń jẹ́ ògo àǹfààní àwọn ọmọ rẹ̀. Bàbá gba ọpẹ́ àti àdúrà ọpẹ́ ẹ̀dá ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Bàbá ọmọ mi mímọ́, mo dá gbogbo ògo padà sọ́dọ̀ mo sọ wípé o ṣé. Ìfọwọ́tọ́ agbára rẹ èyí tí wọ́n fi gbà mí kó lórí tó sọ mí di òmìnira, àìrílò ògo àwọn ọmọ Ọlọ́run, àì láti jẹ́ ọ̀kan lára àwọn ọmọ rẹ èyí tí ó sì mọ rógolo. O ṣé bàbá ọmọ mi mímọ́, ayé bàbá mo sọ wípé o ṣé. Ológo jùlọ mo sọ wípé o ṣé. Olórí ọ̀fẹ́ mo sọ wípé o ṣé. Èmi mọ́ bẹ́ẹ̀ mo sọ wípé o ṣé. Àjùlọ ìbẹ̀rẹ̀ àti òkè, mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ. Èyí fún òmìnira tó ga tó pọ̀, tí ò dákàwé, tó lè gbé, tó lè mọ̀, tó ṣe dá dúró ni èyí tí wọ́n fi fún mi o. Àyè tí wọ́n jẹ́ kí n rí gbà tí wọ́n ṣe fún mi sẹ́, àyè láti di àní ọ̀kan lára àwọn ọmọ rẹ èyí tí ọmọ rógolo ní gbogbo ọ̀nà, èyí tí wọ́n fi dájú jẹ́ ọ̀kan lára àwọn ọmọ rẹ sẹ́, èyí tí ọmọ fọ̀ nínú ògo, tí ọmọ sọ̀rọ̀ nínú ògo. O ṣé Ọlọ́run ayérayé, o ṣé Ọlọ́run àtóbi jùlọ, o ṣé Olórí ọ̀fẹ́. Ẹ̀dá àwọn olùgbà ọpẹ́, Olúwa gbà ìyìn, Olúwa gbà ọpẹ́, Olúwa gbà ìyìn. Ògo ní forúkọ rẹ Bàbá, ògo ní forúkọ rẹ Ọmọ, ògo ní forúkọ rẹ Mímọ́. Mẹ́ta ọ̀kan àgbà ọpẹ́ àti ìyìn mi. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀ fún gbogbo tí ń ṣe ìmúnisìn, ìkónilẹ́rú, ìdánidúró sójú kan náà ayé mi tí wọ́n lọ́n fòpin ṣe pátápátá nípasẹ̀ ọ̀rọ̀ rẹ̀. Fún gbogbo tí ń ṣe ìmúnisìn, ìkónilẹ́rú, ìdánidúró sójú kan náà èyí tí wọ́n Ọlọ́run fòpin ṣe pátápátá nínú ayé mi. Èyí tí mo sọ jẹ́ kó yọ, ohun tí wọ́n sọ ni wípé kí ni gbogbo tí ń ṣiṣẹ́ ọ̀tá ìṣókùnkùn, èyí tí wọ́n ti ń dá ojú sójú kan náà, èyí tí Sátánì fi ń kọ́ lórí gbogbo ẹ̀pọ̀ pátá lọ́lọ́run ti bàjẹ́. So ọgbọ́dọ̀ lè dúpẹ́ fọlọ́run fún èyí tó bá jẹ́ wípé lóòótọ́ àti lódodo o sì wà pẹ̀lú Ọlọ́run nìkan tí ò sí ohun mìíràn. Ìkejì ni wípé táyé pé lóòótọ́ àti lódodo o ti pinnu láti jáwọ́ nínú gbogbo àwọn nǹkan tí òfin ṣàgbára tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó jẹ́ pé ìdarí, ìtọ́ni àti ìkọ́ni Ọlọ́run ló kù ìtọ́n tẹ́lẹ̀.
Ọlọ́run ti gbà ọ́ pátápátá kò sí tàbí ṣùgbọ́n o ò nídìí àti sí iyèméjì, o ò nídìí àti bẹ̀rù wọn, o ò nídìí àti mọ ọgbọ́n tó ń wò sí mọ́ nítorí nídìí ni wípé kí ni mọ̀ ń bèrè fàkọ̀tún agbára àti nẹ́ẹ̀mí mímọ́ láti lè mọ̀ tẹ̀síwájú nínú ìfẹ́ rẹ̀ lóko. So porúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Olúwa mo dúpẹ́ mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ̀ fún àní fún gbogbo tí ń ṣe ìmúnisìn, ìkónilẹ́rú, ìfẹ́ àkókò ẹni ṣòfò, ìdádúrósójú kan náà ayé mi tí wọn náà ti bàjẹ́ pátápátá nípasẹ̀ ọ̀rọ̀ rẹ tí wọ́n ti fi bọ́ mi lóore ògo àyàn láti pè ní forúkọ bàbá gba ọgbà àti yẹn àdúrà rẹ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Bàbá mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ, mo dá gbogbo òye padà sọ́dọ̀ rẹ, mo júbà rẹ o, mo ṣe ọ̀nà àwọn ọba o fún gbogbo tí ń ṣe ìmúnisìn, ìkónilẹ́rú, ìfini àkókò ẹni ṣòfò, àníká dá dúró sójú kan náà, àní láti mọ pẹ́ni lójú tí wọ́n lọ ń fòpin sínú ayé pátápátá nípasẹ̀ ẹ̀kọ́ ọ̀rọ̀ rẹ iyebíye ni mo sọ wípé o ṣe o bàbá gba ọgbẹ́ àti ẹ̀mí. Mo yan ológo bàbá ọmọ ẹ̀mí mímọ́ fọwọ́ ọ̀tàn wa agbára rẹ èyí tí wọ́n fi tì mí mọ́, àní láti fòpin sí gbogbo tí ń ṣe ìmúnisìn, àní ìdánidúró, ìfàkókò ẹni ṣòfò, àní láti mọ nílá láti mọ pẹ́ni lójú ayé mọ́ bàtà. O ṣé Ọlọ́run ọ̀gá ògo, o ṣé Ọlọ́run àtóbi jùlọ, o ṣé àwímọ̀ yẹ̀wò mímọ́ jùlọ gba ọpẹ́ Olúwa gba ẹ̀yìn. Ìfẹ́ láni èyí, àánú láni èyí tí wọ́n kò wo ti ìwà búburú àti ẹ̀ṣẹ̀ mi, àyè tí wọ́n kò wo ti àyè mi àti àpè mi, tó wo tọrọ ẹnu mi, àyè náà tó wo tààmọ́ṣà àti àmàdó àgbà mi ṣe àyè gbà wẹ̀ bí tí wọ́n lọ́ọ̀ sí ń gbà mí pápátá nípa àánú àti òròfẹ́ rẹ̀. O ṣé Ọlọ́run ayérayé, o ṣé Ọlọ́run ọ̀gá ògo, o ṣé èmi àdèmọ́ṣẹ́ rẹ̀ mímọ́ jùlọ gba ọpẹ́ Olúwa gba ẹ̀yìn, Olúwa gba ọpẹ́, Olúwa gba ẹ̀yìn, Olúwa gba ọpẹ́, Olúwa gba ẹ̀yìn títí èdè ó mọ̀ yín mọ̀ gbogbo ìgbà. O ṣé ọba àwọn ọba agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá àánú àti ìrọ̀fẹ́ ni mo béèrè fún, ṣàánú fún mi, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi ṣe mí, sọ mí di mímọ́. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Àánú ni mo béèrè fún Ọlọ́run àánú, àánú ni mo béèrè fún Ọlọ́run oore ọ̀fẹ́, àánú ni mo béèrè fún Ọlọ́run ṣeun fẹ́. Ìwọ tí àánú àti ṣeun fẹ́ rẹ wà tó dúró títí lálẹ́, bàbá dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi ṣe mí. Nínú ọ̀pọ̀lọpọ̀ àánú àti ṣeun fẹ́ rẹ tọ́pọ̀ tó ga tó bí ọtọ́ wà tó dúró títí lálẹ́, bàbá dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi ṣe mí. Olúwa sọ mi di mímọ́, dárí gbogbo àṣírí mi ṣe mí. Olúwa sọ mi di mímọ́. Àánú rẹ dà bàbá ní orúkọ Jésù Kristi. Ọ̀yá bàbá ti fi bá mi ṣe. Olúwa dárí gbogbo orékọjá mi ṣe mí o. Olúwa sọ mi di mímọ́ nínú rẹ. Ọ̀yá dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi ṣe mí o. Olúwa sọ mi di mímọ́ nínú rẹ. Àánú nìkan ṣoṣo ni mo béèrè fún o. Olúwa àánú rẹ tó pọ̀ ju rẹ tí òkúrọ̀ nínú, ọ̀yá fi bá mi ṣiṣẹ́, ọ̀yá dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí, Olúwa sọ mi di mímọ́, dárí gbogbo olókọjá mi, Olúwa sọ mi di mímọ́. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta, ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá àánú àti oore ọ̀fẹ́ rẹ ni mo béèrè fún. Ẹ̀jẹ̀ Jésù Kristi sọ ní Káfárì fi wẹ̀ mí mọ́, fi sọ mi di mímọ́. Gbogbo ń tà kọ́ nípa mi níbi ní búburú ní àdára, ẹ̀jẹ̀ Jésù tó sọ ní Káfárì fi pa gbogbo wọn rẹ́. Àánú oore ọ̀fẹ́ àti ìyọ́nú rẹ mo béèrè fún. Ẹ̀jẹ̀ Jésù tó sọ ní Káfárì fi wẹ̀ mí mọ́, fi sọ mi di mímọ́. Kí ni àwọn nǹkan tí ń bẹ lọ́wọ́ mi àbí àwọn nǹkan tí ń bẹ nínú mi? Kí ni àwọn nǹkan tí mò ń ṣe tí ó fògo fún Ọlọ́run alààyè? Kí ni gbogbo tí ń ṣiṣẹ́ ọ̀tá iṣẹ́ òkùnkùn ní ayé mi lápapọ̀ fà wọ́n tuntun gbogbo kó nu ayé mi kó dáná sun wọn? Ọkọ kò gbọdọ̀ ráyè inú ayé mi, mo sì gbọdọ̀ ní pàtàgbà lórí ayé mi mọ́. Àánú àti oore ọ̀fẹ́ rẹ ni mo béèrè fún. Ẹ̀jẹ̀ Jésù tó sọ ní Káfárì fi wẹ̀ mọ́, fi sọ mi di mímọ́ nígbà gbogbo lọ́jọ́ gbogbo níbi gbogbo níwájú ènìyàn gbogbo kí n máa tẹni dà láre. Àdúrà rẹ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá àánú àti oore ọ̀fẹ́ rẹ ni mo béèrè fún. Ẹ̀jẹ̀ Jésù Kristi mo pè, ẹ̀jẹ̀ Jésù ni mo pè, ẹ̀jẹ̀ Jésù Kristi mo pè. Nípa ọ̀pọ̀lọpọ̀ àánú àti oore ọ̀fẹ́ rẹ, ọ̀yá fi wẹ̀ mí mọ́. Ẹ̀jẹ̀ Jésù tó sọ ní Káfárì, àyè fi wẹ̀ mí mọ́. Ẹ̀jẹ̀ Jésù tó sọ ní fi wẹ̀ mí mọ́, ọ̀yá fi sọ mi di mímọ́, ọ̀yá fi wẹ̀ mí mọ́, ọ̀yá fi sọ mi di mímọ́. Kí ni gbogbo tí ń ṣàkọsílẹ̀ gbogbo tá a kọ nípa mi níbi ní búburú ní àdára, ẹ̀jẹ̀ Jésù tó sọ ní Káfárì fi pa gbogbo rẹ̀ pápátá. Ẹ̀jẹ̀ Jésù tó sọ ní Káfárì fi pa gbogbo rẹ̀ pápátá. Ẹ̀jẹ̀ Jésù Kristi tó sọ ní Káfárì fi pa gbogbo rẹ̀ pápátá. Ayérayé Ọlọ́run àánú, Ọlọ́run oore ọ̀fẹ́, àánú àti oore ọ̀fẹ́ rẹ mo béèrè fún o. Ẹ̀jẹ̀ Jésù tó sọ ní Káfárì, ọ̀yá fi wẹ̀ mí mọ́, fi sọ mi di mímọ́, ọ̀yá fi wẹ̀ mí mọ́, ọ̀yá fi sọ mi di mímọ́. Kí ni ohun gbogbo àìní tí ń bẹ lọ́wọ́ mi tí ń bẹ láyé àbí tí mò ń ṣe àbí tí mò ń wù níwà àbí tí mò ń rún lọ́kàn tí ó fògo àti fún Ọlọ́run alààyè tí Ọlọ́run àdòsí, àní kí gbogbo tí ń ṣiṣẹ́ àwọn kàlẹ́ àwọn ibẹ̀ gbogbo láyé mi ṣe lápapọ̀, ọ̀yá ẹ̀jẹ̀ Jésù tó sọ ní Káfárì fífa ó ti gbogbo kó lọ ayé mi, àyíbọ̀ fẹ́ bọ́kọ ọ̀yá fífa ó ti gbogbo kó lọ ayé mi. Ẹ̀jẹ̀ Jésù tó sọ fífa ó ti kó lọ ayé mi, ọ̀yá dáhùn sun wọn rún wọn rán. Ẹ̀jẹ̀ Jésù tó sọ
kábàlì ẹ̀yà fi wẹ̀ mímọ́ ẹ̀yà fi sọ mi di mímọ́ fi wẹ̀ mímọ́ fi sọ mi di mímọ́ fi wẹ̀ mímọ́ fi sọ mi di mímọ́ ọlọ́run atóbi jùlọ ẹ̀jẹ̀ Jésù tó sẹ́ni kábàlì mo béèrè fún o ẹ̀jẹ̀ Jésù tó sẹ́ni kábàlì mo béèrè fún sẹ́ ẹ̀yà fi wẹ̀ mímọ́ ẹ̀yà fi sọ mi di mímọ́ fi wẹ̀ mímọ́ fi sọ mi di mímọ́ nígbà gbogbo lọ́jọ́ gbogbo níbi gbogbo nínú ìrìnàjò gbogbo ibikíbi kí yóò gbìn wà láyé níwájú ẹnikẹ́ni yóò gbìn wà ọ̀yà àní orúkọ Jésù rẹ̀ sí ẹ̀yà kí mo jẹ ìdáláre ṣe pẹ̀lú agbára tó wà ní ẹ̀jẹ̀ Jésù ẹ̀yà kí mo jẹ ìdáláre àní pẹ̀lú agbára tó wà ní ẹ̀jẹ̀ Jésù tó tà sẹ́ni kábàlì ni ẹ̀yà kí mo jẹ ìdáláre ọlọ́run ẹ̀yà kí mo jẹ ìdáláre nígbà bóyá kí mo jẹ ìdáláre ṣe àní gbogbo kí mo jẹ ìdáláre ẹ̀jẹ̀ Jésù tó sẹ́ni kábàlì mo béèrè fún nínú ọ̀pọ̀lọpọ̀ àánú àti olùfẹ́ ayérayé bàbá ẹ̀yà fi wẹ̀ mímọ́ fi sọ mi di mímọ́ fi wẹ̀ mímọ́ fi sọ mi di mímọ́ ẹ̀yà fi wẹ̀ mímọ́ fi sọ mi di mímọ́. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá kọ́ mi fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ayérayé ò kọ́ mi fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí èmi ò fi lè mọ jẹ́ tìrẹ nígbà gbogbo èyí tí mo fi lè mọ ṣe gbogbo nínú ìtọ́ni àti ìkọ́ni àti ìdarí ẹ̀ ní gbogbo ọjọ́ ayé mi láti mọ́ lè padà sínú oko ẹrú àwọn amúnisìn àwọn atẹnilẹ àwọn afàkọ́ ẹni ṣòfò mọ́ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ mo bèrè fún agbé wọ̀n nídìí àjùlọ bàbá kọ́ mi fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ ẹlẹ́dọ̀ ọ̀run àti ayé kọ́ mi fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ ètí èmi ò fi lè bọ́ pátápátá kó ológbó tí ń ṣe ogun amúnisìn àfàkókò èdè ṣòfò adájọ́ sójú kan náà èyí tí mo fi lè mọ ṣe gbogbo nínú ìdarí nínú tọ́ nínú kọ́ nínú àná rẹ nínú ìfẹ́ rẹ ní gbogbo ojú ayé mi sẹ bàbá ayá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ ayá kọ́ mi fún ẹ̀mí àti agbára rẹ iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ mo bèrè fún agbé wọ̀n nídìí iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ dàwọ́ agbé wọ̀n nídìí láti kọ́ bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ Olúwa kọ́ mi fún agbára Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ Olúwa kọ́ mi fún agbára Jèhófà kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ ẹ̀ṣẹ̀dá kọ́ mi fún ẹ̀mí àti agbára rẹ ìwọ Ọlọ́run èmi àní èmi ló bá ṣe bọ̀rọ̀ kọ́ mi fún ẹ̀mí àti agbára rẹ sẹ́ èyí náà mi mímọ́ àti agbára láti bọ́ pátápátá láti di òmìnira pátápátá àdìkú ọ̀rọ̀ gbogbo àwọn amúnisìn akóńdé àfihàn nínú èyí jẹ́ pé àdé mi ó sì mọ ṣe gbogbo nínú ìdarí ìtọ́ni kọ́ ní gbogbo ọjọ́ ayé mi sẹ́ bàbá kọ́ mi fún ẹ̀mí àti agbára rẹ àyà kọ́ mi fún ẹ̀mí àti agbára rẹ Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ sẹ́. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run ìwọ nìkan ni mo ní èmi kò ní ẹlòmíràn kọ́ mi fún iná mi mímọ́ àti agbára rẹ̀ èyí tí mo fi mọ jẹ́ alágbára nínú rẹ̀ nígbà gbogbo èyí tí mo fi mọ pọ̀ ní ọgbà àti màṣọ nínú rẹ̀ nígbà gbogbo tí mi ò fi ní padà sínú oko ẹrú amúnisìn tí ohunkóhun ò tún fi ní pàtàkì lórí àyè láti mọ tẹrí mi bá lásán láì nítumọ̀ kankan èyí tí mo fi wà nínú òmìnira pátápátá nínú rẹ̀ láti mọ tinú ògùn bọ́ọ̀lù ògùn inú ìgbéga bọ́ọ̀lù àánú ìṣeré bọ́ọ̀lù ìṣeré rẹ̀ bọ́ba kọ́ mi fún iná mi mímọ́ àti agbára rẹ̀ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá iná mi mímọ́ àti agbára mo béèrè fún bàbá gbé wọ̀ mí dídí òyà ní tú láti di tipá tí kókó mọ fẹ́ mọ́kàn kọ́ mi fún iná mi mímọ́ àti agbára rẹ̀ sí ìwọ tó ń ṣe ìdáni èmi nínú èmi ni ayérayé òyà kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ìjẹ́ pé nígbà gbogbo lọ́jọ́ gbogbo èmi ọmọ pọ̀ ní àkọ̀tún agbára rẹ̀ èmi ọmọ pọ̀ ní àkọ̀tún ìmọ̀ àti òye àti ìmísí rẹ̀ èmi ọmọ pọ̀ sí ní ìmísí àti ní ọgbà àti màtí àti agbára rẹ̀ ní ojoojúmọ́ sí àyè láti mọ tẹ̀síwájú nínú ìfẹ́ rẹ̀ nínú àṣẹ rẹ̀ èyí tí mo fi ní jẹni tí ó tún padà sínú oko amúnisàpòrò ẹrú mọ́ èyí tí mo fi ní jẹni tí ẹnikẹ́ni ó tún ní pàtàkì láti rẹ̀ mọ tẹríba lásán àbí láti mọ dáadúrà àti láti mọ fà kó rẹ̀ ṣòfò mọ́ bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ àyà kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí mo fi lè já agbára ńlá nínú rẹ̀ pátápátá èyí tẹ́nikẹ́ni òfin ní sí láti lè mọ tẹrí mi bá mọ́ àìláì ní túmọ̀ kankan èyí tẹ́nikẹ́ni òfin ní sí láti mọ dá mi dúró sójú kan náà mọ́ èyí tẹ́nikẹ́ni òfin ní sí láti mọ fà àkókò mi ṣòfò mọ́ bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ rẹ̀ ọ̀yà kún fún agbára rẹ̀ nítorí pé ìwọ àníwọ̀ nìkan ṣoṣo ni mo ní èmi kò ní ẹlòmíràn bàbá kọ́ mi fún ẹ̀mí àtàgbára rẹ̀ ayérayé kọ́ mi fún ẹ̀mí àtàgbára rẹ̀ èyí náà mi mímọ́ àti agbára mo bèrè fún agbó wọ̀ mí lódìdí sẹ́ èyí náà mi mímọ́ àti agbára rẹ̀ mo bèrè fún agbó wọ̀ mí lódìdí èyí náà mi mímọ́ àti agbára rẹ̀ agbó wọ̀ mí lódìdí. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi Ọlọ́run kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ nítorí pé ìwọ nìkan ni mo ní èmi kò ní ẹlòmíràn lẹ́yìn rẹ̀ láti di òmìnira nínú ògo àwọn ọmọ Ọlọ́run pátápátá èyí tí ẹnikẹ́ni ò ní lè já mi wálẹ̀ mọ́ àbẹ́nikẹ́ni ò ní lè yọ mi sọ̀rọ̀ kó láti wọnú ìgbèkùn mìíràn lọ́mọ́ bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ rẹ̀ èyí tí mo fi lè di òmìnira nínú ògo àwọn ọmọ Ọlọ́run pátápátá tí ẹnikẹ́ni ò fi ní ṣí láti já mi wálẹ̀ mọ́ àbí láti mú mi kúrò láti wọnú ìgbèkùn mìíràn lọ bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ nítorí pé lẹ́yìn rẹ̀ èmi kò ní ẹlòmíràn àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù
ní orúkọ Jésù Kristi. Bàbá àní ìwọ nìkan ni mo ní, èmi kò ní ẹlòmíràn. Èyí ni mo ṣe ké Olúwa kọ́ mi fún lẹ́mìí mímọ́ àti agbára rẹ̀. Àní ta ni mo ní láyé àti lọ́run bí kò ṣe wọ. Bàbá kọ́ mi fún lẹ́mìí mímọ́ àti agbára tó pé ìwọ nìkan ni mo ní. Àní tí àìsí rẹ ti ń lè mi èmi ọ̀dà mọ́ kankan mọ́. Olúwa àní mo fẹ́ mọ́kàn ya kọ́ mi fún lẹ́mìí mímọ́ àti agbára rẹ̀. Èyí tí èmi fi jára agbára nínú rẹ̀ pátápátá. Èyí tí mo fi já ṣe tó ṣe wọ nínú rẹ̀ pátápátá. Àní láti jẹ́ ọ̀kan lára àwọn ọmọ ni. Àní láti gba òmìnira pátápátá. Àní nínú ògo àwọn ọmọ Ọlọ́run ni. Èyí láti jẹ́ òmìnira pátápátá nínú ògo àwọn ọmọ Ọlọ́run sẹ. Àní láti jẹ́ òmìnira pátápátá nínú ògo àwọn ọmọ Ọlọ́run. Èyí tí ẹnikẹ́ni ò ní ṣe. Àní láti mú mi jábọ́ padà mọ́. Àní láti mú mi padà sẹ́yìn mọ́. Àní padà lọ sínú ìgbèkùn àbí ìkọ̀ ní lẹ́rù ni. Bàbá yakun fún ẹ̀mí àti agbára rẹ̀. Ní ẹ̀mí àti agbára mo bèrè fún yàgbé wọ̀n mi lódìdí. Èyí ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ mo bèrè fún yàgbé wọ̀n mi lódìdí. Èyí ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ dàwọ́ yàgbé wọ̀n mi lódìdí. Ayérayé Ọlọ́run ògo yakun fún ẹ̀mí mímọ́. Yakun fún agbára rẹ̀. Yakun fún ẹ̀mí mímọ́. Ayọ̀kun fún agbára rẹ̀. Èyí tí ẹnikẹ́ni ò rí ṣe àyìn láti lè mú mi padà sẹ́yìn sẹ́. Àyìn lọ sínú ìgbèkùn àbí ìdádúró sójú kan náà mọ́. Olúwa èyí tí mo fi di òmìnira pápátá nínú ògo àwọn ọmọ Ọlọ́run ni yakun fún ẹ̀mí àti agbára rẹ̀ sẹ́. Èyí tí mo fi mọ gbẹ̀ tí fi mọ gbòó tí fi mọ ta aṣọ ojoojúmọ́. Bàbá àní nínú òmìnira ògo àwọn ọmọ Ọlọ́run rẹ̀. Àní orúkọ Jésù yakun fún ẹ̀mí àti agbára rẹ̀. Àní láti mọ pọ̀ ní ọba àti màtòyé rẹ̀. Láti mọ pọ̀ ní ìṣẹ́gun àti agbára rẹ̀ sẹ́. Èyí tí ẹnikẹ́ni ò ní dojúkọ láti dá mi padà láti dá padà sẹ́yìn mọ́ àbí láti dá mi lóṣù kan náà. Bàbá kún fún ẹ̀mí àti agbára rẹ̀ sẹ́. Olùwàkún fún ẹ̀mí àti agbára rẹ̀. Olùwàkún fún ẹ̀mí àti agbára rẹ̀. Àyè tí mo fi mọ pọ̀ sí lójoojúmọ́. Àní nínú òmìnira ògo àwọn ọmọ Ọlọ́run tí ṣàwọn fẹ́ lẹ́sẹ̀. Olùwàkún fún ẹ̀mí àti agbára rẹ̀ mo tẹnu mọ́ ní orúkọ Jésù. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Pariwo káwọ́ méjèèjì sókè. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá kọ́ mi fún lẹ́mìí mímọ́ àti agbára rẹ̀ nítorí pé ìwọ nìkan ni mo ní, èmi kò ní ẹnì kankan lẹ́yìn rẹ̀. Iná mi mímọ́ àti agbára rẹ̀ èyí tí fi jẹ́ iná àti àrá àti àpáta dìbò nínú rẹ̀ láti mọ ohun gbogbo tí ń ṣe ọ̀tá àwọn nǹkan ènìyàn àwọn ẹni bínú pápátá. Olúwa gbé wọ̀ mí. Olúwa gbé wọ̀ mí nítorí pé lájẹpọ̀ ọba jẹ́ iná àrá ajónirun nínú Ọlọ́run àpáta dìgbòlù tí ẹnikẹ́ni ò gbọ́dọ̀ kọlù. Ẹnikẹ́ni tó bá kọlù afọ́tútù, ẹnikẹ́ni tí wọ́n bá sì kọlù alọ́lùlù. Gbọ́ mi, àwọn nǹkan ènìyàn ojoojúmọ́ ni wọ́n ṣàgbàtà agbára wọn láti mú ọ padà bọ̀ sínú ìgbèkùn. So ọ̀nà kan ṣoṣo èyí tí mo fi ní pàtàgbà lórí ayé rẹ̀ òun náà nìyẹn. Ètò jẹ́ pé tí wọ́n bá ti kọlù ọ wọ́n fọ́ tutù. Èyí tó bá di lójú ọ̀nà rẹ̀ ó yóò di lọ lórí àtẹ́lẹsẹ̀ rẹ̀. Èyí tí wọ́n bá ní jẹ́ èyí tó bá ṣe ìkan tó lágbára jù ajórun tútù nígbà tí ọba gbójú sókè láti kojú rẹ̀. So jẹ́ kí èyí kó yí ọ dáadáa kí n kó sí ọ níyè láti lè káwọ́ méjì sókè láti lè fi ìtara gbàdúrà yìí. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá kọ́ mi fún lẹ́mìí mímọ́ àti agbára rẹ̀ nítorí pé ìwọ nìkan ni mo ní, mi kò ní ẹlòmíràn. Sọ mi di iná àti àrá àti àpáta dìbò nínú rẹ̀ ju ti àtẹ̀yìnwá lọ láti mọ ọrùn ọ̀tá àti àwọn kàtẹ́ni bíbú àti gbogbo Sátánì àti àríkèrè ẹ̀rùn àti àwọn àti gbogbo agbára wọn láti mọ jó ọrùn tútù. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù. Ní orúkọ Jésù. Ní orúkọ Jésù Kristi. Iná mi mímọ́ àti agbára rẹ̀ mo béèrè fún ayẹyẹ gbé wọ̀ mí lójijì. Nítorí pé mi kò ní ẹlòmíràn bí kò ṣe ìwọ Ọlọ́run yìí nìkan ṣoṣo sẹ́. Ẹ̀yà kọ́ mi fún iná mi mímọ́ àti agbára rẹ̀. Ọlọ́run ayérayé ta ni mo ní bí kò ṣe ìwọ. Àní mo fẹ́ mo kọ̀ mo ké o ní orúkọ Jésù. Kọ́ mi fún iná mi mímọ́ àti agbára rẹ̀. Nínú rẹ̀ ọ̀yà sọ mi di iná àti àrá ajónirun nínú rẹ̀. Sọ mi di àpáta dìgbòlù nínú rẹ̀. Èyí jẹ́ pé nígbà gbogbo ọjọ́ gbogbo tí ṣèjọba kò Sátánì àti àríkèrè ìgún àti pàtìmájẹ̀mú rẹ̀ gbogbo àní gbogbo tí ń ṣe nira àti àwọn ènìyàn pátá àní lílò nígbà lọ́wọ́ lólo àní jíjó rè mẹ́mọ́ jó wọ́rọ̀ àti àwọn àti agbára wọn àní nígbàkúgbà tí wọ́n bá ti jùjú láti mọ̀ jòjú láti mọ̀ yọ obìnrin náà. Bàbá ọ̀yà kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ sẹ́. Iná mi mímọ́ àti agbára rẹ̀ mo bèrè bá gbé wọ̀ mí lójijì. Èyí tó rí wípé àní ìwọ̀n láti sọ fídíò òmìnira nínú rẹ̀ àní láti di ọmọ láti mọ di òmìnira nínú ògo àwọn ọmọ Ọlọ́run. Àní èmi kò ní ẹlòmíràn bí kò ṣe wọ ni mo ṣe ké Olúwa kọ́ mi fún ẹ̀mí àti agbára rẹ̀. Àyà kọ́ mi fún ẹ̀mí àti agbára rẹ̀ nínú rẹ̀. Sọ mi di iná àti àrá ajónirun. Sọ mi di àpáta dìgbòlù nínú rẹ̀ pápátá. Èyí jẹ́ pé gbogbo ẹnikẹ́ni tó bá tún dìde ogun àbí ìyọlọ́nà àbí nínú kankan àní nítorí ti tèmi àbí kó àjọpọ̀ kí ìyọ̀ ẹ̀kọ́ tó bá tún kó àwọn jọpọ̀ níbi nítorí tèmi àní wọ́n á mọ di jíjòrun wọ́n á mọ di títẹ̀ ń pa wọ́n á mọ di lílọ̀ lòló àní wọ́n á mọ di ohun ègbé ohun àtẹ̀pà àtẹ̀gbẹ́dẹ́ àti ẹ̀ṣẹ̀ mi. Bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ sẹ́. Ẹ̀yà kọ́ mi fún ẹ̀mí àti agbára rẹ̀. Ẹ̀yà kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀. Bàbá kọ́ mi fún ẹ̀mí àti agbára mo ṣe ń bọ̀. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Káwọ́ méjèèjì sókè. Pariwo Ọlọ́run bí kò ṣe ìwọ èmi kò ní ẹnì kankan. Mo gbàgbé mo sọ wípé tó bá ní nǹkan mi tí o gbẹ́kẹ̀lé àdúrà yìí kì í ṣe títí ọ. Mo ti kí kúrò fún ọ.
èmi ọmọ kí ni èyí tí mo fẹ́ rí gbà nínú pé kí n parun fún ọ tó bá ní nǹkan míì tó gbẹ́kẹ̀lé àdúrà yìí kì í ṣe títí ẹ̀ tó bá jẹ́ pé inú pásítọ̀ inú rẹ́fẹ̀ inú wòlíì inú aládùúrà inú ewé àtegbò òróró àti tùràrí àwọn ọlọ́fíìdà kankan ló bá fi gbẹ́kẹ̀lé rẹ̀ ọṣẹ ló bá fi gbẹ́kẹ̀lé rẹ̀ tó tún àdúrà yìí kì í ṣe títí ẹ̀ ẹni tó yẹ pé Ọlọ́run nìkan ló fi ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀ nìkan ló ní àdúrà yìí so wọ́n tó bá ti ní ẹlòmíràn àbí òmíràn tó gbẹ́kẹ̀lé àfààní ìmọ̀mù ní igbá ní àwo ní èmi ò fẹ́ mọ̀ nǹkan náà eré kan ní àdúrà yìí kì í ṣe títí ọ̀ kìkìdá àwọn tí wọ́n fi Ọlọ́run nìkan ṣe ìgbẹ́kẹ̀lé wọn lónìí so Ọlọ́run lẹ́yìn rẹ̀ mi kò ní ẹnì kankan ìwọ nìkan ní agbára sí àti òdì mi iná mi mímọ́ àti agbára rẹ̀ dá Olúwa gbé wọ̀ mí lójijì nínú rẹ̀ sọ bí di ẹrù láti jìnnìjìnnì là fún gbogbo àwọn tí wọ́n pera wọn ní ibi ìka ènìyàn ọ̀dájú adájúdú àfàkókò ìníṣòfò Sátánì àtẹ̀lékèrèkèrè àtijọba wọn gbogbo wọn bá àdúrà rẹ̀ dá ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé Ọlọ́run ẹ̀rù ọba ẹ̀rù tí ń gbẹ̀rù mi jìnnìjìnnì náà tí ń gbé jìnnìjìnnì ayé mi Olúwa iná mi mímọ́ àti agbára rẹ̀ mo bèrè fún agbé wọ̀ mí lójijì èyí tó pé mi kò ní ẹnì kankan fi wọ ìwọ nìkan ni Ọlọ́run kan ṣoṣo tí mo ní ìwọ nìkan ni ìgbẹ́kẹ̀lé àti ìrètí mi nígbà gbogbo lọ́jọ́ gbogbo láti ìrẹ̀wà títí di àti tí ayérayé rẹ̀ gbọ̀ngàn bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ní orúkọ Jésù Kristi ayérayé kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ àtòbíjọ́ kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ nínú rẹ̀ yà sọ mi di ẹ̀rù ńlá àní sọ mi di jìnnìjìnnì ńlá àní sọ mi di ẹ̀rù ńlá àní sọ mi di jìnnìjìnnì ńlá àní fún gbogbo àwọn tí wọ́n pè àwọn ní ìka ènìyàn fún gbogbo àwọn tí wọ́n pè àwọn ní ọ̀tá ayọ́nìlá ní àfi ìgbìmọ̀ ibi àti ìmọ̀ gbogbo fún gbogbo àwọn tí wọ́n pè àwọn olùkọ́ àjọpọ̀ ibi àní fún Sátánì àtàrí kérékèrè àti gbogbo ìjọba pátá gbogbo Olúwa sọ mi di ẹ̀rù láti jìnnìyà nínú rẹ̀ iná mi mímọ́ àti agbára rẹ̀ dà Olúwa gbé wọ̀ mí lódìdí ọ̀yà kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ọ̀yà kọ́ wa sọ mi di ẹ̀rù láti jìnnìyà nínú rẹ̀ pátá kọ́ wa sọ mi di ẹ̀rù láti jìnnìyà nínú rẹ̀ pátá àní fún gbogbo àwọn ẹni bí ènìyàn fún gbogbo àwọn ìka ènìyàn fún gbogbo àwọn èèyàn búburú pátá gbogbo Olúwa fún Sátánì àtàrí kérékèrè àti àwọn àti gbogbo agbára wọn ìjẹ́ gbogbo kí bá ti gbúrò mi àní wọ́n á dàbí okùn àní wọ́n á sinrin àní wọ́n á yàwó ìdànù àní wọ́n sì mọ́ fún ọ̀dànù àní gbogbo tí wọ́n ti kóra wọn jọ níbi nípasẹ̀ mi sẹ́ iná àti ara rẹ̀ àní yóò mọ dáhùn níbẹ̀ láti mọ tún wọn ká ikú rẹ̀ àní yóò mọ tún wọn ká bàbá yà sọ mi di iná àti ara àti èrò nínú rẹ̀ sẹ́ ìjẹ́ gbogbo ìgbésẹ̀ kí gbèsè kẹ́lẹ́ bá gbé nípa mi níbi orí ara rẹ̀ yóò mọ fi rò sẹ́ orí asọ mi di iná àti ara nínú rẹ̀ ìjẹ́ pé kò sí ohun kan bí kẹ́lẹ́ àwòṣe sí mi níbi àìgẹ́gẹ́ bí àfìdí rẹ̀ mílẹ̀ mọ́ àìtó ṣe níbi tí ó lè fọ tí ó lè pa mí lára orí asọ mi di iná àti ara nínú rẹ̀ pápátá ìjọba ìwọ̀n nípa ni mo ní èmi kò ní ẹlòmíràn agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù káwọ́ méjèèjì sókè ìwọ tó jẹ́ pé lẹ́yìn Ọlọ́run ò ní òmíràn àbí ẹlòmíràn tó gbẹ́kẹ̀lé ló ní àdúrà yìí orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run lẹ́yìn rẹ̀ mi kò ní ẹnì kankan ẹ̀yà kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ gbogbo tí ń ṣe ẹ̀tọ́ mi àti ìpín mi àti ire mi mo fẹ́ gba gbogbo ẹ̀ padà láìpẹ́ ẹ̀yọ̀ kan ó yá kó di gbígbà padà fún mi báyìí láti kọ́ bẹ̀rẹ̀ sí di kó di gbéwà fún mi pátápátá láti sísìn lọ kó mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ nítorí pé mi kò ní ẹnì kankan bí kò ṣe wọ gbogbo tí ń ṣe ẹ̀tọ́ mi ìpín mi ire mi èyí tá a ti jí lọ́dún tó ti pẹ́ èyí tí a ti gbà lọ́lọ́run ló ti pẹ́ ní tẹ́mi gẹ́gẹ́ ti fọwọ́ ara mi sọ̀nà lọ́nà nǹkan àgbómìnira nípa ìmọ̀ àbí nípa mímọ̀ gangan àbí àkàlákàsì Olúwa gbogbo ẹ̀ mo fẹ́ gbà padà àyà kún fún ẹ̀mí àtàgbàrà rẹ̀ kí n bẹ̀rẹ̀ sí gbàgbọ́ ẹ̀ padà láti sin lọ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bàbá iná mi mímọ́ àti agbára rẹ̀ mo béèrè fún Olúwa gbé wọ̀ mí lódìdí ayérayé iná mi mímọ́ àti agbára rẹ̀ dà Olúwa gbé wọ̀ mí lódìdí èmi kò ní ẹnì kankan bí kò ṣe ìwọ Ọlọ́run alààyè bàbá kọ́ mi fún iná mi mímọ́ àti agbára rẹ̀ ìtorí pé ìwọ nìkan ni mo ní lẹ́yìn rẹ̀ kò sẹ́ni kankan Olúwa kọ́ mi fún iná mi mímọ́ àti agbára rẹ̀ gbogbo rere tí a ti jí ọdún ayé mi èyí tí a ti gbà ní ayé mi tó ti bọ́ sọ̀rọ̀ mi lọ́wọ́ èyí tí mo ti sọ̀rọ̀ nípa ìkíyèsí àbí nípa àwọn kan tó rọ̀ àbí mi ọkùnrin tí mo ṣì wò ni bàbá àkókò tó láti gba padà sẹ iná mi mímọ́ àti agbára láti mọ gbàgbọ́ padà báyà gbé wò mí lódìdí ọ̀yà kọ́ mi fún iná mi mímọ́ àti agbára rẹ̀ ọ̀yà kí n bẹ̀rẹ̀ sí gbàgbọ́ padà báyà láti sin lọ àìkí bẹ̀rẹ̀ sí gbogbo kí n bẹ̀rẹ̀ sí gbàgbọ́ padà láti sin lọ àìláìkú ọyọ kan níbi kankan ọ̀yà kí n bẹ̀rẹ̀ sí gbàgbọ́ padà níbi láti sin lọ bàbá kọ́ mi fún iná mi mímọ́ ọ̀yà kọ́ mi fún agbára rẹ̀ ọ̀yà kọ́ mi fún iná mi mímọ́ ọ̀yà kọ́ mi fún agbára rẹ̀ iná mi mímọ́ àti agbára rẹ̀ dà Olúwa gbé wò mí lódìdí iná mi mímọ́ àti agbára rẹ̀ mo béèrè fún Olúwa gbé wò mí lódìdí ayérayé kọ́ mi fún iná mi mímọ́ rẹ̀ sẹ́ ọ̀yà kọ́ mi fún agbára rẹ̀ ọ̀yà kọ́ mi fún iná mi mímọ́ mo ló kọ́ mi fún agbára rẹ̀
àní gbogbo rere gbogbo pátá ní ti jí ọgbà ayé mi tó ti bọ́ sọ̀rọ̀ lọ́jọ́ pé ní àyà kí n bẹ̀rẹ̀ sí gbàgbé wọn padà báyìí gbé wọn kọ́ bẹ̀rẹ̀ sí ti gbé wọn padà fún mi àní gbé wọn kọ́ bẹ̀rẹ̀ sí ti gbé wọn padà fún mi sẹ́ àní akun fún ẹ̀mí mímọ́ rẹ̀ ó yà kún fún agbára rẹ̀ ó yà kún fún ẹ̀mí mímọ́ rẹ̀ ó yà kún fún agbára rẹ̀ àní okun fún ẹ̀mí mímọ́ mo ló kún fún agbára àní okun fún ẹ̀mí mímọ́ mo ló kún fún agbára rẹ̀ sẹ́ okun fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ nítorí pé èmi kò ní ẹlòmíràn bí kò ṣe ìwọ nìkan ni mo ní ìkórè ayọ̀ ló tọ́ sí mi tẹ̀bí àṣà ti fìdí rẹ̀ múlẹ̀ wípé o ti sọ bí di òmìnira nínú ògo àwọn ọmọ Ọlọ́run ọ̀yá gẹ́gẹ́ bí ẹni tí ó ti gbòmìnira nínú ògo àwọn ọmọ Ọlọ́run iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ dá olùwàgbéwọ̀ mi kí ìkórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ ní àdìsó dání sẹ́kùn ní àkùnrin dàsílẹ̀ ìtókùn fún ìbùkún rẹ ẹ̀bùn rere ẹ̀bùn pípé láti òkè wá kí n bẹ̀rẹ̀ sí ní kó ìtọ́ pé gbogbo ẹni tá a bá ti sọ di òmìnira nínú ògo àwọn ọmọ Ọlọ́run ó ti di ẹni tí ọmọ kórè ayọ̀ òṣì kìí ṣe tẹ̀mọ́ ìpọ́njú kìí ṣe tẹ̀mọ́ àìní kìí ṣe tẹ̀mọ́ àìfàtó kìí ṣe tẹ̀mọ́ àmúbọ́ ìjákulẹ̀ kìí ṣe tẹ̀mọ́ so ìdí tó fi ṣe pàtàkì fún ọ tó fi ṣe pàtàkì fún mi láti rí wípé lẹ́yìn Ọlọ́run ìgbẹ́kẹ̀lé nǹkan kan sì ní ẹlòmíràn tí mo bù tí mo ń wò lójú àti ìwọ náà bákan náà so káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ayérayé bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ìjọ pé wọ́n nìkan ni mo ní kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ìjọ pé mi kò ní ẹnì kankan bí kò ṣe wọ kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ rántí pé ọ̀sán sọ wípé sọ bí di òmìnira nínú ògo àwọn ọmọ Ọlọ́run agbára àti ẹ̀mí mímọ́ rẹ̀ àìláti mọ kórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ ní àìtúndà ìṣọ́pẹ́ náà kọ́ ọ̀dà sílẹ̀ ìkórè tó kún fún ògo láti wà rẹ̀ àní ẹ̀bùrẹ́ rẹ̀ bùkún láti òkè wa ní àìtúndà ìṣọ́pẹ́ tó bẹ̀rẹ̀ bí wípé àmúyẹ gbà àwọn ènìyàn wọ́n mọ̀ jàǹfààní nínú rẹ̀ ayé tí wọ́n sì mọ̀ gba ìpadà rẹ̀ olùwàgbéwọ̀ mi àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ mo béèrè fún agbéwọ̀ mi lódìdí àjùlọ bàbá kọ́ mi fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ sẹ́ ègbé ayé mọ́ bẹ̀rẹ̀ kọ́ mi fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ ètò pé ìwọ ti sọ bí di òmìnira àìrínú ògo àwọn ọmọ Ọlọ́run àyè kò sí ìdààmú àti wàhálà àti ìdàdó kan fún mi mọ́ ó yá kọ́ mi fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ ètò pé ìwọ nìkan ni mo ní mi kò ní ẹlòmíràn bí kò ṣe wọ bàbá kọ́ mi fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ àní láti àkókò lọ ìkórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ àní ìkórè ayọ̀ èyí tí kò dákọ̀ èyí tí ó bẹ tí ò lójú wọn ní àní tó dáni sẹ́kọ̀ọ́ dáni akọ̀dà sílẹ̀ àní tó bẹ̀ tí kò sẹ́ni láti gbà ìkórè ayọ̀ tó kún fún ọ̀pọ̀lọpọ̀ ògo ìbùkún láti wá tóbi rẹ̀ àní ẹ̀bùn rẹ̀ ẹ̀bùn pé láti òkè láti orí tẹ̀mí mọ́ wà tó bẹ̀ tí kò sẹ́ni láti gbà ọ̀yà kí bẹ̀rẹ̀ sí ní kórè rẹ̀ báyìí ọ̀yà kí bẹ̀rẹ̀ sí kórè rẹ̀ báyìí tó bẹ̀ débi wípé àmọ́yé àwọn ènìyàn wọ́n dẹ̀ gba àmọ́yé gba àdéhùn mọ̀ jàǹfà nínú rẹ̀ ayé wọn sì mọ̀ gba ìpadà rere ayé wọn sì mọ̀ kún fún ògo rẹ̀ àwọn gan wọn sì jẹ́ tí ó ń jẹ́rìí sagbá àti tóbi rẹ̀ àyè nípa gbígbà Jésù Kristu lóru àti olùgbàlà wọn bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ àyè kí bẹ̀rẹ̀ sí ní kórè àlọ́pọ̀lọpọ̀ àyè ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ dà ìjọba wọn sọ bí tí òmìnira nínú ògo àwọn ọmọ Ọlọ́run ọ̀yà kún fún ẹ̀mí mímọ́ rẹ̀ àyè kí bẹ̀rẹ̀ sí kórè àlọ́pọ̀lọpọ̀ ní àyè tó dáṣọ́ dáná kó dà sílẹ̀ àyè tó bẹ̀rẹ̀ sí kí o ṣe láti gbà ìkórè àyè tó kún fún ògo àti ìbùkún àti àtiwá rẹ̀ bàbá kún fún ẹ̀mí àtàwọn láti mọ kó báyìí ńlá kún fún ẹ̀mí àtàgbára rẹ̀ àyè kí bẹ̀rẹ̀ sí kórè wọ̀nyí àyè kún fún ẹ̀mí àtàgbára rẹ̀ àyè kí bẹ̀rẹ̀ sí kórè wọ̀nyí ńlá kún fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ sẹ̀ àyè kí bẹ̀rẹ̀ sí kórè wọ̀nyí ní àyè láti lẹ́sìn agbára rẹ̀. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run ti sọ mí di òmìnira nínú ògo àwọn ọmọ Ọlọ́run ọ̀yá gbogbo tí ń ṣe ayé mi bẹ̀rẹ̀ sí tó mi lọ́wọ́ gbogbo tí ń ṣe ìpín mi ire mi bẹ̀rẹ̀ sí tó mi lọ́wọ́ bẹ̀rẹ̀ sí di lílò fún mi báyìí ní gbogbo ọ̀nà ìran rere mi bẹ̀rẹ̀ sí wá sí ìmúṣẹ báyìí àṣírí ayọ̀ bẹ̀rẹ̀ nínú ayé mi báyìí àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi Ọlọ́run ẹlẹ́dàá ọ̀run àti ayé alágbára àtàláṣẹ lórí ohun gbogbo ó ti sọ mí di òmìnira nínú ògo àwọn ọmọ Ọlọ́run ni èdè mo ṣe ké olú orúkọ Jésù Kristi gbogbo tí ń ṣe ayé mi abẹ́rẹ́ sí tómi lọ́wọ́ àní gbogbo tí ń ṣe ògo mi abẹ́rẹ́ sí tómi lọ́wọ́ àní gbogbo tí ń ṣe ìgbéga mi àṣírí abẹ́rẹ́ sí tómi lọ́wọ́ gbogbo tí ń ṣe ìránrere ayọ̀ mi ní orúkọ Jésù Kristi abẹ́rẹ́ sí wá sí ìmúṣẹ fún mi abẹ́rẹ́ sí wá sí ìmúṣẹ fún mi àṣírí ayọ̀ yá bẹ̀rẹ̀ nínú ayé mi báyìí àṣírí ayọ̀ yá bẹ̀rẹ̀ nínú ayé mi báyìí àṣírí ayọ̀ yá bẹ̀rẹ̀ nínú ayé mi báyìí
ìgbéga nígbà gbogbo lọ́jọ́ gbogbo ní ọ̀tún ló ṣe yàgbẹ̀rẹ̀ nínú ayé mi báyìí ní orúkọ Jésù Kristi orí ayé gbogbo yàgbẹ̀rẹ̀ sí tòmí wọlé orí ayé yàgbẹ̀rẹ̀ sí wọlé tòmí wá orí ayé bẹ̀rẹ̀ sí tòmí lọ́wọ́ yàgbẹ̀rẹ̀ sí dìlé fún mi ní orúkọ Jésù Kristi àní àti sọ méjì òmìnira o nínú ògùn àwọn ọmọ Ọlọ́run nípa agbára àti àṣẹ ọ̀rọ̀ Ọlọ́run aláyé pẹ̀lú ọwọ́ ọ̀tún agbára Ọlọ́run aláyé eré ayọ̀ mi gbogbo iṣẹ́ ayọ̀ gbogbo ìgbéga gbogbo ìbùkún mi gbogbo àní orí ti ṣe tèmi yàgbẹ̀rẹ̀ sí tòmí lọ́wọ́ yàgbẹ̀rẹ̀ sí wọlé tòmí wá yàgbẹ̀rẹ̀ sí tòmí lọ́wọ́ yàgbẹ̀rẹ̀ sí dìlé fún báyìí dìlé fún báyìí dìlé fún báyìí láì mú ìnira àti ìdíwọ́ kan dání dìlé fún báyìí ìrẹ́ni gbogbo yàgbẹ̀rẹ̀ sí wá sí mú ṣe àní ìrẹ́ni gbogbo yàgbẹ̀rẹ̀ sí wá sí mú ṣe báyìí láì mú ìnira kan dání nípa agbára àti àṣẹ Ọlọ́run aláyé agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi amen orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run òtítọ́ Ọlọ́run òdodo àwímọ̀yẹ̀wò ó ti sọ mí dòmìnira nínú ògo àwọn ọmọ Ọlọ́run èmi ò sí nínú ẹni tẹ́nìkẹ́ tó lè dárú àbí dí lọ́wọ́ àbí dé lọ́nà mọ́ láti ṣe rere láti mọ tayọ láti mọ fọ̀ nínú ògo ìdí ni mo ṣe ké ọ̀yá gbogbo tí ń ṣe ìpín mi ẹ̀tọ́ mi ire mi bẹ̀rẹ̀ sí wọlé tọ̀ mí wá gbogbo ẹni tẹ́ pé ní ajínáwó ajínilọ́nà mo rán yín lọ sínú ìgbèkùn ẹ kú lójú ọ̀nà mi gbogbo tí ń ṣe eré ẹ̀tọ́ mi ìpín mi àṣírí mi ibo ló wà ìrẹ́rẹ́ mi ibo ló wà ọ̀yá padà sínú ayé mi ṣe bẹ̀rẹ̀ sí tó mi lọ́wọ́ ọ̀yá bẹ̀rẹ̀ sí di lílò fún mi láì mú ìnira kankan dání nítorí pé mi ti gba òmìnira látọ̀dọ̀ Ọlọ́run alààyè wa nínú ògo àwọn ọmọ Ọlọ́run alààyè àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ó àdí èmi ti gba òmìnira o àní látọ̀dọ̀ Ọlọ́run alààyè wa àní òmìnira nínú ògo àwọn ọmọ Ọlọ́run alààyè èmi ò sí nínú oko ẹrú ìyá ni àti òṣì ni mà ní orúkọ Jésù Kristi ọ̀yá gbogbo tí ń ṣe ìgbéga mi ògo mi ṣe rere mi gbogbo tí ń ṣe ìtọ́ni àti ìpè mi ní orúkọ Jésù mo sọ̀rọ̀ àṣetẹ̀ ọ̀yá bẹ̀rẹ̀ sí wọlé tọ̀ mí wá ọ̀yá bẹ̀rẹ̀ sí wọlé tọ̀ mí wá ọ̀yá bẹ̀rẹ̀ sí tọ̀ mí lọ́wọ́ ìrẹ́rẹ́rẹ́ àmì gbogbo ọ̀yá bẹ̀rẹ̀ sí wá sí mi ṣeṣẹ́ ìrẹ́rẹ́ àmì gbogbo ọ̀yá bẹ̀rẹ̀ sí wá sí mi ṣeṣẹ́ àríntẹ̀ ìwò lẹ́ pẹ́ lójú ọ̀nà àìwò lẹ́ pẹ́ ayé àjùmọ̀ àdínníná ọ̀yá ní orúkọ Jésù ẹ̀mọ́ rẹ̀ wọnú ìgbèkùn ọ̀yá wọnú ìgbèkùn lọ àìmọ́ rẹ̀ lọ sínú ìgbèkùn ọ̀yá wọnú ìgbèkùn lọ ẹni yòówù kò kẹjà ní wọnú ìgbèkùn lọ ọ̀yá àìlójú ọ̀nà mi ṣe rere mi àìkò jíwọ̀ jìnnà kan kò sí mọ́ gbogbo tí ń ṣe eré ayọ̀ mi àti ìgbéga àti ìbùkún mi gbogbo tí ń ṣe eré ayọ̀ mi ṣe ìgbéga ṣe ọ̀yá bẹ̀rẹ̀ sí wọ́n tó mi wá ọ̀yá bẹ̀rẹ̀ tó mi lọ́wọ́ ọ̀yá dìílò fún mi láì nínú àkàkàn dìílò fún mi láì múni àkàn dání ọ̀yá dìílò fún mi láì múni àkàn dání ní orúkọ Jésù Kristi ìjọba pé mi ti di òmìnira o àìnínú ògo àwọn ọmọ Ọlọ́run ni nípa agbára àti àṣẹ àtagbára Ọlọ́run alààyè ni ẹ̀yìn tó dọ̀rọ̀ àti ayé ni ní orúkọ Jésù mọ́ pàṣẹ ọ̀yá gbogbo tí ń ṣe ayé mi pátápátá gbogbo ọ̀yá bẹ̀rẹ̀ sí wọlé tọ̀ mí wá ọ̀yá bẹ̀rẹ̀ sí tọ̀ mí lọ́wọ́ àyíkó tí ń ṣe ìgbéga mi pátá ọ̀yá bẹ̀rẹ̀ láti sùn lọ ọ̀yá wọlé tọ̀ bẹ̀rẹ̀ sí tọ̀ mí lọ́wọ́ àyíkó pé kò sí ìdíwọ́ jìnnà wọn èmi ò ṣe dágbé mi ò ṣe jí lọ́wọ́ sẹ̀ àyè mi ò ṣe dágbé mi ò ṣe jí lọ́wọ́ àyè mi ò ṣe dágbé mi ò ṣe jí lọ́wọ́ àyè láti ṣe rere àyè láti gbòòrò fún rere láti mọ sọ̀rọ̀ ní ògo yóò orúkọ Jésù rẹ̀ sí àyà gbogbo tí ń ṣe ayé mi tọ́ mi pé mi ọ̀yà gbogbo ọ̀bẹ̀ sí wọ́n tọ̀ mi wá àbẹ̀ tó mi lọ́wọ́ àbẹ̀ tẹ̀ mi lọ́wọ́ àbẹ̀ ti dúró fún láì ní àgbẹ̀dá ní. agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta rán àṣẹ jáde ọ̀yà gbogbo tí Ọlọ́run dá pátápátá gbogbo tí ń ṣiṣẹ́ ọwọ́ Ọlọ́run alààyè ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa lẹ́nu mi ìtorí pé Ọlọ́run ti fi mí jọba lórí yín a sì ti kọ́ nípa tèmi wípé ọmọ aláṣẹ lèmi ṣe kémi kí n pàṣẹ fún gbogbo tí ń ṣiṣẹ́ ọwọ́ Ọlọ́run alààyè ẹ kóra jọpọ̀ wá sọ́dọ̀ mi ẹ bẹ̀rẹ̀ sí ràn mí lọ́wọ́ ẹ bẹ̀rẹ̀ sí ṣe mí lóore láti mọ mú mi ṣe ní rere láti mọ mú mi gbòòrò ṣe ní rere láti mọ mú mi ṣàṣírà ìwọ̀n rere láti mọ fi ohun gbogbo rọ̀ mí lọ́rùn ní rere láti mọ mú mi pọ̀ ní ògo ọlá àti ìwà àti gbéga Ọlọ́run alààyè pàápàá jùlọ láti mọ mú gbogbo rere ayọ̀ mi wá sí ìmúṣẹ kí ayé mi ọmọ sì wà lójú kan náà mọ́ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ó ọ̀rọ̀ àṣẹ lélẹ́yìn ẹ gbọ́ gbogbo ohun tí Ọlọ́run dá pátápátá àìní ohun gbogbo tí ń ṣiṣẹ́ ọwọ́ Ọlọ́run alààyè pàápàá mo sọ̀rọ̀ àṣẹ jíjáde orí orúkọ Jésù Kristi láti inú májẹ̀mú àtàgbára Ọlọ́run alààyè wa ètò pé àní àti sọ fídíò mi ní pàápàá nínú ògo àwọn ọmọ Ọlọ́run alààyè nípa agbára ọwọ́ Ọlọ́run àti àṣẹ ọ̀rọ̀ rẹ̀ ṣe ní orúkọ Jésù Kristi ya gbogbo ẹ̀bẹ̀rẹ̀ kó ajé wá sọ̀rọ̀ mi láti mọ jíṣẹ́ rẹ̀ fún mi àì láti mọ ràn mí lọ́wọ́ láti mọ ṣe mí lóore àì láti mọ gbárùkù tì mí láti mọ mú kó ògo mi kó buyọ̀ àì gbogbo tí Ọlọ́run dá pátápátá àì gbogbo
gbogbo tí ṣiṣẹ́ ọwọ́ Ọlọ́run alààyè ẹ gbọ́ ọ̀rọ̀ àṣẹ Ọlọ́run lẹ́nu mi o ètò pàṣẹ ti kọ́ nípa tèmi kọ́ máa láṣẹ lèmi ṣe kémi kí pàṣẹ gbogbo tí ṣiṣẹ́ ọwọ́ Ọlọ́run rẹ ni olúwa Ọlọ́run àmọ́gbọ́n ọ̀yá àárẹ̀ ẹbẹ̀ sí kàmí lára báyìí ẹbẹ̀ sí kó àjọ sọ́dọ̀ mi sẹ́ àì láti mọ ṣe mí lóore láti mọ ràn mí lọ́wọ́ àì láti mọ sìn lẹ́yìn àì láti mọ mú gbogbo rẹ rí àìmú àsìmú ṣẹṣẹ láti mọ ṣe gbogbo ṣe tèmi ní àṣepé ní rere fún mi sẹ́ àì láti mọ fi gbogbo rẹ ayọ̀rọ̀ mi náà láti mọ jẹ́ ṣiṣẹ́ ohun gbogbo tọ́lọ̀ dá pátápátá gbogbo ṣe owó lọ́wọ́ àlàyé ẹ̀yin ni mo ń pariwo mo pa ní àṣẹ ní orúkọ Jésù rẹ̀ sẹ́ ìyá ẹ̀mọ kọ́ ajọ́ wá sọ́dọ̀ mi sẹ́ àìdẹ́kọ́ ajọ́ wá sọ́dọ̀ mi láti mọ ṣe mí lóore àì láti mọ ràn mí lọ́wọ́ láti mọ gbẹ̀gbẹ̀ láti mọ mú mi ṣàṣírí ayọ̀ orin gbogbo pátá láti mọ mú mi tàbí nípa àṣẹ àtàgbọ́rọ̀ lọ́wọ́ àlàyé ní orúkọ Jésù rẹ̀ sẹ́ àìní orúkọ Jésù rẹ̀ sẹ́ ẹgbẹ́ ọ̀rọ̀ olówó alẹ́ nu mi o àìní gbogbo ti sọ́wọ́ lọ́wọ́ àìpọ́ pátá ìtòkọ́ lọ́sà ti fi mi jọba lóore yín àìní ti fi mi ṣaláṣẹ lóore yín ìyẹn mọ pálí àṣẹ ní orúkọ Jésù rẹ̀ sẹ́ láti mọ májèmọ́ àtàgbàrọ̀ ọ̀rọ̀ lọ́wọ́ àlàyé ètò mi fi ènìyàn jọba lórí gbogbo tó dá pátá ọ̀yá àìní ẹbẹ̀ sí wọ́ọ̀tọ̀ tó mi wá ẹbẹ̀ kó ayé wá sọ́dọ̀ mi láti mọ ṣe láti mọ ràn mí lọ́wọ́ láti mọ gbé mi ga láti mọ mi fọ̀ nínú ògo láti mọ mi pàṣẹ nínú ògo níbi gíga ní orúkọ Jésù rẹ̀ sẹ́ ẹbẹ̀ kó ayé láti mọ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta gbogbo ẹ̀yin tí Ọlọ́run ti fà kalẹ̀ nítorí ọ̀rọ̀ ayé mi láti ibi mímọ́ àti láti ṣe é nù wá láti mọ jẹ́ ìrànlọ́wọ́ alátìlẹ́yìn olùṣèlú láti mú ògo mi búyọ pátápátá láti mú kí ohun rere gbogbo kọ́mọ jẹ́ ṣiṣẹ́ fún mi láti mú kí àní kí mọ tinú ògo bọ́ọ̀nù onígbèga láti mú gbogbo rere má sì mú ṣe àti láti mọ mú mi ṣàṣírí ayọ̀ láti mọ so mú mi tayọ láti mọ jẹ́ orí kí mọ ṣe jẹ́rù láláì ẹbẹ̀ sì jí sàìmí fún mi kò sí ìdíwọ́ àti ìdènà kankan fún yín mọ́ èyí dá mi lójú mo gba Ọlọ́run gbọ́ lórí àdìyẹn ọ̀yá ẹbẹ̀ sí kí láti mọ jí sàìmí fún mi àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ẹ gbọ́ gbogbo ẹ̀yin tí Ọlọ́run ti yàn tó ti ṣètò kalẹ̀ nítorí ti tèmi àyè láti bí mímọ́ láti ṣóni wá láti jẹ́ olùrànlọ́wọ́ àti alátìlẹyìn fún mi àyè láti mọ mọ́ mi fọ̀ nínú ògo láti mọ mọ́ mi pàṣẹ nínú ògo láti mọ sọ mi ti gbígbòrò fún rere láti mọ mọ́ mi sọ mi dẹni níláṣẹ láti mọ mú gbogbo rẹ̀ wá sí mi ṣe láti mọ mọ́ mi ṣàṣeyọrí òwúrọ̀ rẹ̀ pápátá láti mọ sinmi ní orí ètò ẹgbẹ́ mi ò ní jẹ́rù lálẹ́ yìí ní orúkọ Jésù mọ́ pa ní àṣẹ o ibi kí gbogbo yóò kẹrìwá ẹbẹ̀ sí kẹ́mi láti mọ jíjà mi fún mi sẹ́ àní ẹbẹ̀ sí kẹ́mi láti mọ jíjà mi fún mi ètò ọgbọ́n èyí dájú wà fún mi nínú Ọlọ́run alààyè àní mo sì gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run bọ́ ní òtítọ́ àti òdo wípé àní Ọlọ́run ti parí iṣẹ́ rẹ̀ kò sí ìdíwọ́ àti ìdènà kankan fún yín mọ́ èyí mo ṣe sọ̀rọ̀ àṣetẹ̀lé ẹbẹ̀ sí kẹ́mi láti mọ jíjà mi fún mi àní ẹbẹ̀ sí kẹ́mi láti mọ jíjà mi fún mi àní ẹbẹ̀ sí kẹ́mi láti mọ jíjà mi fún mi ní orúkọ Jésù Kristi ẹbẹ̀ sí kẹ́mi lára sẹ́ àní láti mọ jíjà mi fún mi àní ẹbẹ̀ sí kẹ́mi láti mọ jíjà mi fún mi nítorí pé àṣẹ lélẹ́yìí o Ọlọ́run ti ṣètò yín kalẹ̀ fún mi àní kì í ṣe fún òun kan méjì nítorí òun àti inúgbò rẹ̀ ni o àní nínú ayé ìbáṣepọ̀ àti ẹbẹ̀ sí kẹ́mi láti mọ jíjà mi fún mi èyí tí wọ́n jẹ̀nà kankan kò ṣe fún yín mọ́ ẹ̀yin tí wọ́n pẹ̀lẹ́ lágídí nínú wọn àní orúkọ Jésù ní àtàwọn fi ṣe yín níjẹ àní láti tì wá ní kankan àní láti kàn mí lára kì í ṣe fún ìparun àti ìpalára ayé ṣùgbọ́n fún òun àti inúgbò Ọlọ́run nínú ayé ìgbà àti ìṣìṣẹ́ náà lórí ẹ̀bẹ̀ kẹ́mi láti mọ jíjà mi fún mi sẹ́yìn. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ọ̀kan àṣẹ jáde ẹ̀yin wo lẹ́pẹ̀rẹ̀ ní ìkà ọ̀tá ayọ̀lẹ́la nínú àfọ̀gbẹ́já ní adánidúró sójú kan náà ọ̀yá àti ẹ̀yìn àti gbogbo agbára yín ẹ kú dànù ẹ ṣòfò dànù ẹ di àtẹ̀pá àti àtẹ̀gbé ní àtẹlẹsẹ̀ àwọn ènìyàn ẹni yòówù kó wù kó jẹ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ẹ gbọ́ ẹ̀yin wo lẹ́gbẹ̀ẹ́ ní ọ̀tá ìka ènìyàn ayọ́lẹ́dá nínú àfinára afọkọ̀kọ̀ ẹni ṣòfò adánidó sójú kan náà ẹni ọ̀fẹ́ mẹni tẹ́ ń ṣe àti ẹ̀yà àtijọba àti ìgbìmọ̀ yín àti ìkórajọpọ̀ àti sátánà àtàrí kérékè gbogbo ní orúkọ Jésù Kristi ọ̀rọ̀ àṣẹ lélẹ́yìí o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ṣe wí ọ̀yà ẹ̀bẹ̀ sí mú ẹ̀jẹ̀ nínú mú yóò bí ọtí wá dídùn ẹ̀bẹ̀ sí jẹrẹ ní àjẹrun pátápátá àrí gẹ́gẹ́ bí balógun ọjọ́ sì ní ṣe di àṣẹ mọ́lẹ̀ ní àtẹlẹsẹ̀ àwọn ènìyàn ọ̀yà àrí ẹ̀jẹ̀ àtẹ̀pá ẹ̀jẹ̀ àtẹ̀gbé ẹ̀jẹ̀ àtẹ̀lóló àti gbogbo agbára yín ní àtẹlẹsẹ̀ àwọn ènìyàn pátápátá ní orúkọ Jésù Kristi gẹ́gẹ́ bí Fáráò ṣe run dànù àtàwọn àtọwọ́gbọ́n rẹ̀ nínú òkun pupa àìní àti ẹ̀yìn àti gbogbo agbára yín sẹ̀ ní orúkọ Jésù àtijọba yín ẹ̀rùn dànù pátápátá àìní àìkú ẹnì kankan nínú yín ní orúkọ Jésù Kristi àgẹ́gẹ́ bí àṣẹ irun sódógbò àti gòmùrà àrùn àìní láì ṣe ohun kan níbẹ̀ mo sọ̀rọ̀ àṣẹ tẹ̀lé o gbogbo ẹnikẹ́ni yòówù ẹ̀jẹ̀ àti ẹ̀yìn àtijọba yín tẹ̀pẹ́ ní ayélujára ní àfọwọ́jà ní adádúrà fún akọ́ni ṣòfò ní ayé mi sẹ́ àní ẹ̀rùn dànù ẹ̀sùn dànù àti gbogbo agbára yín ní okòó sàní ẹ̀rùn dànù ẹ̀sùn dànù àti gbogbo agbára yín láì sí àná ẹ̀rùn lórí kẹsùn dànù pẹ̀lú agbára àti gbogbo agbára yín sẹ́ nípa àṣẹ àtàgbára ní orúkọ Jésù Kristi ní mọ́tò àti ìtẹ̀lé. Agbàdúrà
ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́mẹ̀ta. Bàbá mo dúpẹ́ lọ́wọ́ rẹ fún àṣẹ àti agbára rẹ tí wọ́n tún ti rán sínú ayé mi lówùúrọ̀ yìí tó sì ti sọ ayé mi di òmìnira pátápátá nínú ògo àwọn ọmọ Ọlọ́run, tó ti sọ mí di ẹni ọ̀tún ẹni rere tẹ́ pé láti sísìn lọ màá di ẹni tí ó ń ṣàṣeyọrí ayọ̀ rere. Èmi ò tún bá wọn mọ òṣì àti ìpọ́njú àti ìyàtẹ̀ ẹ̀gàn mọ́. Bàbá mo sọ wípé o ṣe àdúrà ọ̀pẹ̀ rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Bàbá ọmọ ẹ̀mí mímọ́ mo dá gbogbo nǹkan padà sọ́dọ̀ rẹ. Mẹ́ta ní ọ̀kan mo dá gbogbo yìí padà sọ́dọ̀ rẹ. Ayérayé òwò Ọlọ́run, ògo Ọlọ́run yìí tí kì í pé ògo rẹ pẹ̀lú fífi ẹ̀fẹ́ gbẹgbẹ́ mo dá gbogbo nǹkan padà sọ́dọ̀ rẹ fún gbogbo àṣepá ìrore tí wọ́n tún ṣe ní ayé mi ní òwúrọ̀ yìí. Àní fún òràpadà tí wọ́n tún ti rẹ́ yìí pátápátá. Ìjẹ́ pé ìwọ ti sọ bí tí òmìnira nínú ògo àwọn ọmọ Ọlọ́run pátápátá nínú rẹ nípa àṣẹ àti oore ọ̀fẹ́ tó ga tó tẹ̀lé oṣù lọ. Ògo ni fún orúkọ rẹ Bàbá, ògo ni fún orúkọ rẹ Ọmọ, ògo ni fún orúkọ rẹ Ẹ̀mí Mímọ́. Ìjọ pé àní láyé àti láyé ẹ̀yìn láti sùn lọ èmi kò tó mọ ìpọ́njú àti òṣì àti iṣẹ́ àti ìjákulẹ̀ mọ́. Èmi kò tún máa àìnímọ̀ àti òṣì mọ́. Èmi kò tún máa mo ti ń jẹ́ ẹ̀gàn mọ́. Ó Bàbá ọmọ ẹ̀mí mímọ́ mo sọ wípé o ṣe gba ọpẹ́ àti ìyìn mi. Mẹ́ta lọ́kàn mọ́dá gbogbo padà sórí ètò pé tìrẹ ní ṣe gba ọpẹ́ àti ìyìn mi. Mímọ́ mímọ́ ológo jùlọ mo gbé orúkọ rẹ ga o fún gbogbo ìràpadà tí wọ́n ráyè pátápátá nípa àánú àti ìrọ̀fẹ́ tó ga jùlọ àtóbi jùlọ. Gba ọpẹ́ Olúwa gba ìyìn mi, Olúwa gba ọpẹ́, Olúwa gba ìyìn mi. Àní fún gbogbo rere ayọ̀ tí wọ́n lọ ṣe ayé mi, fún gbogbo ogun àti ìdè tí wọ́n já mi láyé pátápátá o ṣe Ọlọ́run lógo jùlọ. Gba ọpẹ́ àti ìyìn. Èyí mo tún ṣe ké o tó pé mo mọ̀ pé ìwọ̀n tó tẹ̀lé ó ti mọ̀ tẹ̀síwájú láti mọ gbogbo lọ. Iná ẹ̀mí mímọ́ agbára àṣẹ àti tóbi àtijọba rẹ láti mọ sọ̀rọ̀ àdìbò ìsọ̀kalẹ̀, láti mọ fi tóbi rẹ hàn bó ṣe fi hàn, láti mọ fògo rẹ hàn bó ṣe fi hàn, láti mọ jẹ́ ìwà láì bó ṣe jẹ́ ìwà láì rẹ, láti mọ kí ìyìn ògo kó tó mọ jẹ́ tẹ̀ bó ṣe tẹ̀lé ayé mi, láti mọ kọ́, láti mọ tọ́, láti mọ darí bó ṣe darí wa lọ. Bàbá sọ iná ẹ̀mí mímọ́ agbára àti àṣẹ kalẹ̀ abọ́bọ̀ yẹn bó ṣe yẹn arógo, láti mọ gbogbo rẹ bó ṣe gbogbo rẹ dá. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Ẹ̀mọ́ríkà gbàgbé ìyẹn ọjọ́ méjì tó parí oṣù ọ̀sẹ̀ tí ń bọ̀ òun nìyẹn, ìyẹn Monday àti Tuesday. So ìyẹn ọjọ́ mẹ́ta tí ó bẹ̀rẹ̀ oṣù yóò sì tẹ̀lé lẹ́ẹ̀kan náà. So fún díẹ̀ yìí mọ̀ ń palẹ̀mọ́ láti yin Ọlọ́run lógo pẹ̀lú jó àti ayọ̀ àti dídùn àti àráyá. Mọ̀ ń palẹ̀mọ́ láti kọrin, láti fi àtẹ́wọ́ yin Ọlọ́run lógo, láti fi jó yin Ọlọ́run lógo. Ìmọ̀ nǹkan mìíràn tó lè ní gẹ́gẹ́ bí ohun èlò orin láti lè fi yin Ọlọ́run lógo bẹ̀ sí palẹ̀mọ́ láti yin Ọlọ́run lógo. Jẹ́ kí ayọ̀ rẹ kó kún níwájú Ọlọ́run nítorí pé nínú ìyìn Ọlọ́run gbé kó tó dìgbà yẹn ní orúkọ ti Jésù Kristi. Ọlọ́run ó ti ṣe ohun àrà ńlá nínú ayé wa ètí gbogbo ayé wọn ò rí yóò sì ṣe wọn, gbogbo ojú gbogbo etí ọ̀gbọ́ yóò sì ṣe wọn, gbogbo ayé ó sì mọ̀ gbà wípé lóòótọ́ àti lódodo Ọlọ́run ni Ọlọ́run, lẹ́yìn rẹ̀ kò sì ṣe Ọlọ́run nìkan mọ́. Gbogbo àwọn ó sì mọ̀ jẹ́wọ́ wípé Jésù Kristi ni Olúwa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Ìwọ lọ́lọ́run òtítọ́, ìwọ lọ́lọ́run òdodo, ìwọ lọ́lọ́run àdánimọ̀ gbàgbé. Èyí dúró de ọ lẹ́nu mi ayérayé o. Ìwọ lọ́lọ́run òtítọ́, ìwọ lọ́lọ́run òdodo, ìwọ lọ́lọ́run àdánimọ̀ gbàgbé. Mo ní ìyìn dúró de ọ lẹ́nu ọba àwọn ọba o. Ìwọ lọ́lọ́run òtítọ́ alágbára, ìwọ lọ́lọ́run òdodo, ìwọ lọ́lọ́run àdánimọ̀ gbàgbé. Mẹ́ta lọ́kan ìyìn dúró de ọ lẹ́nu mi atóbi jùlọ. Ìwọ lọ́lọ́run òtítọ́ bàbá mímọ́ o. Ìwọ lọ́lọ́run òdodo olóore ọ̀fẹ́. Ìwọ lọ́lọ́run àdánimọ̀ gbàgbé. Mo tẹnumọ́ ìyìn dúró de ọ lẹ́nu mi ní orúkọ Jésù Kristi. Bàbá ọmọ ẹ̀mí mímọ́ á dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ àti àwa tí a wà níbí àti gbogbo àti wọn gbogbo àti wọn wò wá fún jẹ́rìí wà láì rẹ̀ láyé wa nígbà gbogbo àti orúkọ Jésù gba ọpẹ́ àti ìyìn fún gbogbo àṣepà ìlú ayé wa gba ọpẹ́ àti ìyìn kìtì láwọn ọmọ yìnyín láwọn gbé orúkọ rẹ ga. Ìwọ tó sọ wá di òmìnira nínú ògo àwọn ọmọ Ọlọ́run ìtẹ́nikẹ́ni sílé padà sọ wá di orúmọ aṣọ́gbogbo ṣe gba ọpẹ́ àti ìyìn ìyókò láti pẹ́ ní forúkọ rẹ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Oore ọ̀fẹ́ ti Bàbá ti Ọmọ tí Ẹ̀mí Mímọ́ ó bùkún wa, ó gbé wa ró, ó sọ wa dayọ̀, ó ṣàṣepẹ̀lú ayé wa.
jó bá ṣe lérò lọ àgbà òmìnira pátápátá, jó bá ṣe retí lọ àdí òmìnira pátápátá, nínú ògo àwọn ọmọ Ọlọ́run àdí òmìnira pátápátá, nígbà gbogbo ní ọjọ́ gbogbo ìrẹ́rẹ́ wa ní ọ̀tún yóò mọ farahàn, yóò mọ wá sí ìmúṣẹ. Oyún ayọ̀ gbogbo tẹ́nì kọ̀ọ̀kan wa ní ayọ̀ tẹ̀lé afẹ́ láfi mọ́ bí bẹ́ẹ̀ gẹ́gẹ́ ní orúkọ Jésù Kristi nígbà gbogbo àmọ̀tínúkò bọ́nùkò ìnura bọ́nọ̀lá gbogbo ayé òun sì mọ rí títóbi àtàgbà àtòwúrọ̀ nínú ayé wa nípasẹ̀ nìkọ̀ọ̀kan wa gbogbo ènìyàn sì mọ jẹ́wọ́ Jésù Kristi nínú àtògbàlà wọn ògo yóò sì mọ jẹ́ tọ́lọ́run wa láyé paríparí rẹ̀ ìjọba ọ̀run bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan wa á fi ṣèrè jẹ ní orúkọ ti Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi hallelujah méje hallelujah 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 ògo fún wa.